Boy pé kó yá múra sádùúrà rẹ̀ o nítorí ọmọ tó bí fún Destiny Boy àti ogún Destiny Boy náà pàápàá pé àfikún ọmọdé yìí kó yá múra gidi gan ni o. Ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ wò. Ẹ má gbàgbé ẹ bá mi tẹ subscribe button tó wà nísàlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ̀ tí subscribe ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ̀ ní orúkọ Jésù. Ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ bẹ́ẹ̀ lẹ ọ̀dẹ̀ ní fi gbé ọmọ sí o. Let her go and pray concerning that small child tó gbé dání. Kí gbogbo èkó tí ìyá bàbá ẹ̀ fi bàbá ẹ̀ rí yẹn kó má bàa backfire lórí títí ẹ̀. Do you understand? Gbogbo ohun tó dẹ̀ sọ pé wọn náà ó máa ṣe é torí gbogbo owó tọrọ fún ẹ lówó torí gbà tọrọ àwo kó má bàa di wàhálà sínú ayé ẹ̀. What made this lady tẹ́ ń wò yìí? Òun ìyàwó Destiny Boy Afeez Adésínà tó kú. Kí Ọlọ́run kó bá wa tí ọmọ yẹn sáfẹ́fẹ́ rí kó tẹ̀lé fún. Àti gbọ́ gbogbo àtótónu owó ló pa ó fẹ́ fá ni ó jẹ́ mọ́jèlé ni gbogbo ẹ̀ láti gbọ́ ikú na ikú death na death whichever way ẹni tó bá kú láyé kò dira ẹ̀ mọ́. sí rísí tí mo ṣe ní kẹ́ bá mi pé ọmọbìnrin yìí máa dẹ̀ wá sọ one or two things nípa sickness náà ni ó ṣe lẹ́yìn ìgbà tí mo bá sọ tí mo fi ọ̀rọ̀ tí mo ní fọmọ ìtàn. sórí gbogbo tí ìyá ẹ̀ sọ yẹn as in ìyá ọkọ ẹ̀ ìyá Afeez gbogbo èpè tó ṣẹyìn gbogbo ètò ń sọ fún wa pé èmi kọ́ ni mo ṣe pé fọ́ìsì mi kọ́ irọ́ ni o irọ́ ni ìyá Afeez ń pa ìyá Destiny Boy pé nǹkan ló ń ṣe pé irọ́ ni. Do you understand? Gbogbo wa la mọ̀ pé irọ́ ni and I'm very sure pé Ọlọ́run nìkan ló mọ̀ bí tí voice note yẹn ti jáde ó lè jẹ́ pé ìyàwó ló fi bínú release ẹ̀ jáde nígbà tó kọ ẹ̀ pé èpè tó ṣẹ́ fọkàn lélẹ̀ mi ò sí bẹ́ẹ̀ o tó pamọ́ sọ àwọn èèyàn wọ́n sọ lọ ṣùgbọ́n ibi tí mò ń lọ kọ́ yẹn my darling beautiful lady ibi tí mò ń lọ ni wípé tó bá kọjú sí ẹ kó ta tó bá kọyìn sí ẹ kó ta tó bá kọ nìkan tẹ́rọ rẹ̀ pa sí mi sí ọmọ tó gbé dání yẹn as long as tó bá jẹ́ Destiny ní tí ìyá yẹn sọ ní tó bàjẹ́ ti bàjẹ́ sórí ní tí ìyá yẹn sọ ìwọ ni kò gbìyànjú kọ́ mọ́ wá sí mo ṣe lórí ọmọ tó gbé dání gbogbo ń tó ikú tó fọmọ ẹ̀ rí kọ́mọ ẹ̀ tó kú nítorí sọ sínú ayé tiẹ̀ náà pé o ò ní fún ọ̀kábalẹ̀ tọ́jú ọmọ àkókò tí rí báyìí sí ló dákùtòrí ọlọ́ṣẹ́ ẹni tí onírú ọmọ kékeré báyìí dání tọkọ dẹ́fù sanlẹ̀ lójijì tó kú as a young lady ṣé o fi ọ̀kábalẹ̀ tọ́jú ẹ̀mẹ́yìn ṣé wàá rí bí ẹ̀gún yóò ṣe wá ní continue ó wá kù sọ́wọ́ ẹ̀ àti tó bá lóbi you need to run kìtìkìtì katakata you need to wọ igbó àdúrà lọ láti lọ mú gbogbo èpè tó ṣẹ́ fún Afeez yẹn kó má generate kó má bọ̀ sórí ọmọ ẹ̀ àkọ́kọ́ gbogbo tó sọ yẹn bó ní fọkànbalẹ̀ tọ́jú ọmọ the deed has been done ṣáíré kò dé gbàdúrà eré tí wọn ní kó sákòjú pé kò gbàdúrà lọ o má lọ fi pọ̀ kì í lọ pé àbí wọn náà ṣe ń sọ o má lọ máa wá tí ò sọnù káàkiri o àdúrà nìkan lòpó kírísítẹ́nì gbogbo bọ́kọ ẹ ṣe ṣètò gbogbo sáré tó lọlé babaláwo tó lọlé oníṣègùn tó ní special onífàtán ló gbọ́dọ̀ support novo at the end of the day ikú náà ló já sí. Are you getting what I'm saying? Ní ló fi máa mọ̀ pé ìgbọ́kànlé èèyàn asán ni Ọlọ́run nìkan ní dúró tìyàn tí ò kì í ẹsẹ̀ Ọlọ́run nìkan ló ń dúró tìyàn tí ò kì í fẹ́ o it's not pé bóyá nkìnìún yẹn ló pa whatever tí ò bá wù kó pa the deed has been done ọmọ yẹn ti lọ sinmi bí yẹn náà ṣe sọ pé ó lọ sinmi ni ó ti lọ sinmi ìwọ tó kù láyé àtọmọ tó wà lọ́wọ́ ẹ̀ o yẹn ní kẹ́ ẹ múra sí ọmọ ẹ̀ kí ègún yẹn má bàa já lórí omi ẹ̀ tí wọ́n ti gbogbo awuriwo ń sìn you might not pay attention to it. So ìwọ ìyàwó Adésínà Afeez Destiny Boy tètè wọ igbó àdúrà lọ má jẹ́ kí èpè tí ìyá Afeez tó ṣẹ́ fọmọ ẹ̀ má jẹ́ kó já lórí ọmọ ẹ̀ o pay attention to this. Many parents don't know ni wípé èmi ò sọ pé ẹ̀yin ọmọ kẹ́ ẹ má tọ́jú àwọn òbí yín o ọmọ tí ò bá tọ́jú òbí ẹ̀ ó fi àpòyà kọ́ ni ó máa jìyà but ẹ̀yin tẹ́ ẹ jóbi tí ọmọ bá fún yín ní 500,000 tó bá establish ìyàwó ẹ̀ tó pé àmọ́ mi ṣe bẹ́yìn kẹ́ẹ̀kan jẹun ní kẹ́ẹ̀kan oúnjẹ ọmọ kẹ́ẹ̀kan má jẹun ní tó fún yín 500,000 ní a particular time tó bá fún àwọn ìyàwó ẹ̀ ní 2 million bọ́ kó fi establish kò tí ì pọ̀ jù do you know why ó ti bímọ fún torí irú ọjọ́ báyìí náà náà tẹ́nìtì bá ṣẹlẹ̀ gbá ṣe bẹ́yìn family bẹ́yìn oṣù gbógun lẹ̀ máa wá ṣe bí business tó bá wà lọ́wọ́ títí ẹ̀ ṣe bí inú fi máa bá tọ́jú ọmọ tó ń bá bí tó fi sílẹ̀ lọ that is why many people máa strive láwọn ọkùnrin tó bá gbọ́n wọ́n á gbìyànjú torí pé ikú òdòjọ́ àrùn òdòṣù kò sẹ́ni tó wù kó kú ṣùgbọ́n gbogbo wa náà la máa kú lọ́jọ́ kan
many of them tó bá lè ronú deeply náà wọ́n pẹ́ sẹ́ káwọn máa fowó ṣe làwùlàwù jẹ́ káwọn establish ìyàwó olóríire ìyàwó gidi ni mò ń sọ torí tiẹ̀ pé tó mọ tó ń ṣe o jẹ́ káwọn establish ẹ̀ because ọmọ àwọn tó gbé dání tẹ́ni tí ì bá ṣẹlẹ̀ òun ló máa owó tó ń bá fún tó fi ṣe business tó fi tọrọ di kọ́bọ̀ yẹn òun ló fi máa take care àwọn ọmọ òun ẹ̀yin family máa wá gba property ni bẹ́ẹ̀ ni ẹ̀yin family ó dìkẹ́ nígbà tí Mohbad kún sí ṣé bàbá Mohbad fún òun Cynthia tó fún ní £1 gbígbé kó fi tọ́jú lẹ́hàmù ṣé bí ariwo tó pa ni pé ọmọ òun kọ́ ṣé ìsìn ó jẹ́ kó mú anything nínú property Mohbad no now because case ṣe wà lórí ẹ̀ but tó bá jẹ́ pọ̀ establish Cynthia tí Cynthia ní iṣẹ́ títí ẹ̀ tó ń ṣe steady nígbà tó wà lọ́wọ́ Mohbad tó bá establish ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ níṣẹ́ tó ń ṣe steady mi ò rí kọ́ọ̀tù tó máa sọ fún yín pé kan lọ gba ṣọ́ọ̀pù yẹn lọ́wọ́ ìyàwó ẹ̀ torí pé gbọ́mọ dání ó máa fi máa tọ́jú ọmọ at least for the first 6 months tọkọ ẹkú kò ní kọ́kọ́ ráre ná a sì máa kọ́kọ́ rí nǹkan máa jẹ máa mu kó tó máa gbọ́ bùkátà lórí ọmọ do you understand so tí nǹkan bá ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa kọ́gbọ́n ẹ̀yin ọkùnrin ẹ máa try obìnrin gidi tọrọ yín bá yé tó yé ẹ̀yin ọkùnrin gidi obìnrin gidi mò ń sọ o ní ìsọ àwọn olórí burúkú aládàáwò obìnrin tẹ́ fún lówó tí wọ́n fi aṣọ wọ́n fi ra gold no tí ẹ bá ti rí pé ẹ ní obìnrin tọwọ́ ẹ̀ jí tó dẹ̀ mọ tó ń ṣe ẹ establish ẹ nítorí pé tẹ́ ẹ bá kú lẹ́nì wàhálà ìtàlá gbogbo property yín wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ business yẹn nìkan ló likely kó kù fún ìyàwó yìí láti fi tọ́jú àwọn ọmọ yín ṣẹ́gẹ́ẹ̀tì tí mò ń sọ sí ẹ dẹ̀ bá mi ṣe àì ẹ jẹ́ kó kan lára. ṣé àwọn tẹ́mi kan fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ yín ni wípé according to story wọ́n ní mọ́mí Destiny wọ́n kó àwọn yẹn lẹ̀ káfí ló ń gbà yẹn àbí. ìgbà wo gangan náà wà padà dé. ó padà wá kó wọn ìgbà tí Paso wá sílé ló mú Destiny lọ sí Èkó. Paso wá sáyé tọrọ ń bí. bẹ́ẹ̀ ni ó wá ṣeré fún wọn ní kọ́ńpró ọmọ yẹn náà ló ń fẹ́ kọrin ọmọ yẹn ṣe kọrin tí Paso lá ọmọ ta lélẹ́yìí kò fẹ́ máa mú lọ Paso fi mú lọ sí Èkó ìgbà tó mẹ́rin dẹ́kọ̀ tó gbúrò ọmọ yẹn ló di kó wàá lọ. lọmọ yẹn fi gbalé ló fi ń lọ sọ́dọ̀ ẹ̀ pé òun ò fẹ́ kí àwọn ẹbí kankan mọ̀ bó ti jẹ́ èèyàn kọ́ má bàa kó ba Láìtòrò. lẹ́yìn ìgbà tí Paso wá ṣùkẹ́sì ẹ̀ Láìtòrò mi ti Paso mú lọ sí Èkó nìyá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá lọ. ó ṣẹ̀ wá lọ. láti gbogbo ọdún tó ti fi tó ti fi sílẹ̀ wá o àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló dà sílẹ̀ fún bàbá wọn. èjì wo ni Destiny dẹ́kọ̀ èjì wo ni Destiny wà nígbà tí Paso wá ṣeré ní Ayétòrò ń bí tó fi mú lọ sí Èkó. kò lè ju bí 7 years lọ. ó mì pé ọdún 4 nígbà tí àwọn kó wọn lẹ̀. ló ṣe lọ síbẹ̀ ló ṣe wà lọ ló ṣe sọ́ọ̀dì ló ṣe sọ́kọ́ ọmọ òun ni nígbà tó dé èèyàn tán. àwọn ẹbí tó dà wọ́n lẹ̀ fún kò jẹ́ káwọn yẹn mọ̀ mọ́ pé kọ́ má bàa pa. ẹ dárúkọ ilé ẹ̀kan sí. Títílayọ̀ ni mí. ẹ ṣe àdúpẹ́. kọ́ mi ní Oore-Ọ̀fẹ́ Adésínà. ní ọ̀rọ̀ Destiny yìí wọ́n wo ilẹ̀ lè sọ fún wa kí lè mọ̀ nípa ẹ̀ díẹ̀ nínú ẹ̀. ẹ ṣeun nǹkan tí mo mọ̀ nípa ọ̀rọ̀ Destiny ni pé ìyàwó ni mo jẹ́ adẹ̀jọ́ gbé ìgbà tó wà ní kékeré àjọ gbé pẹ̀lú bàbá máa ń lọ iṣẹ́ lábẹ́òkúta tán bá ń lọ torí gbogbo obìnrin ló tọ́ ó ti yé bí àwọn àbúrò bàbá ẹ̀ ṣe tọ́ àwọn àyàwó ilé náà àtúntọ́ tán bá ń lọ wọ́n máa fi sílẹ̀ wọ́n máa lọ ṣiṣẹ́ lábẹ́òkúta tán bá dé tán bá lọ bẹ́ẹ̀ yẹn ọmọ yẹn ó máa bọ́ sí ìgboro ká lóun fẹ́ kọrin ó dẹ̀ ní àwọn káfáàsì kan lọ́wọ́ ó máa nù ó máa múra ó máa múra ká lóun fẹ́ lọ kọrin o ẹ máa jẹun ní ìṣẹ́ má wọrí o ọmọ ayé ń lọ nìyẹn o ó dẹ̀ máa lọ ó máa lọ kọrin àwọn boys ti mọ̀ ibi táwọn boys bá pọ̀ sí wọ́n máa pè é yà ní á dẹ̀ kọrin ó dẹ̀ bẹ̀rẹ̀ láìfẹ́ láti kékeré ìgbà tó yá mo rò pé ní ọjọ́ kan wọ́n wá ṣe ìkómọ wọ́n wá ṣe márèjì ní ìsàlẹ̀ àràbà ní àdúgbò ilé wa ló bá ní òun bọ̀ òun fẹ́ débi márèjì yẹn bó ṣe lọ nìyẹn lílọ tó kàn lọ akàngbóhùn òun tó ń kọrin ní ìyàwó bàbá ẹ̀ bá ní mọ́mí Bólú Destiny ló ń kọrin yẹn mo nírọ̀ ní ẹja débẹ̀ tábà sún gìrìgìrì nínú ilé tábà débẹ̀ pàtàkì débẹ̀ kó jó òun ni àtìgbà yẹn ló sì bẹ̀rẹ̀ orin kíkọ ìgbà tó yá àbúrò bàbá ẹ̀ wọ́n wá mú ó ti yé yín àbúrò bàbá ẹ̀ wá mú lọ sí pàǹpẹ́ ni ẹni id ẹni yẹn kú ní ọdún tó kọjá ẹni yẹn kú àbọ̀ ìdúntà ó dà pé ó ti fẹ́ kọ́dún méjì báyìí. Paso ní ó ti ṣe gbọ́ mi àbúrò bàbá ẹ̀yàn ọdún ẹ̀ ló wà lọ́hùn ṣe pé Paso òsàlẹ̀ wálé wá mu ẹnìkan ló ṣá máa mú lọ ọ̀hún bó ṣe jẹ́ ní ọdún àbúrò bàbá ẹ̀yàn ló wà mọ́ tán wá fẹ́ lọ ṣó bóyá wọ́n fẹ́ jọ lọ ṣó àti Paso ẹni yẹn ló ń tọ́jú ẹ̀ ó ti yé yín. àjọṣe ọ̀rọ̀ ti wà lẹ́wọ̀n àtàrin Paso ńgbà tó wà ní ọjọ́ bàbá ẹ̀ náà ti wá mú àmọ́ ọdún àbúrò bàbá ẹ̀yẹn ni ó wà òun ni ó mọ́ nípò ẹ̀ ló fi bẹ̀rẹ̀ èmi ò dẹ̀dẹ̀ bá ìyá ẹ̀ àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó yà wá lẹ́nu ìgbà tí àbúrò òkú ẹ̀ dípò kú torí láti ìgbà tí ó ti lọ yẹn bóyá ó wá Ìtòrò lẹ́ẹ̀kan ṣo bó wá ṣe pé fáwọn ọmọ ẹlẹ́ran ní Bárékè. ìyẹn Destiny. Destiny
ìgbà yẹn lèmi ti fojú kan gbẹ̀yìn àfi bá. ok now n tẹ́bi kan bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ni pé àtìgbà tọ́lọ̀ ti tẹ́yìn mọ́ ìgbọ́lọ̀ ti ń da Destiny lóhùn ṣé Destiny tọ́jú bàbá ẹ̀. ṣé Destiny. Tora àgbọ̀ pé wọ́n ní Destiny ra mọ́tò fún bàbá yìí bí 3 weeks sí ìgbà tí ó kú ṣóòótọ́ ni àbí. Destiny ò ra mọ́tò fún bàbá ẹ̀ ṣé ẹ gbọ́ mi kò ra mọ́tò fún bàbá ẹ̀ bàbá ẹ̀ ṣì ń ṣe ọ̀kadà tì náà ẹ ti ń gbọ́ mi bàbá ẹ̀ ṣì ń ṣe ọ̀kadà tì náà tó bá ra mọ́tò fún bàbá ẹ̀ bàbá ò tún ní máa lọ Abẹ́òkúta lọ ṣọ̀kadà ẹ ti ń gbọ́ mi bàbá ẹ̀ jẹ ìyà púpọ̀ tó bá sọ pé abiyamọ ń jẹ ìyà akamọ́ jẹ bàbá ìyà lórí ìyà sísì ẹ ti ń gbọ́ mi bó ṣe ń dun anybody bó ṣe kú ìtọ́ra kàmọ́ ò tí ì jẹ kankan nínú ayé. ṣùgbọ́n a gbọ́ pé ìyá Destiny fi Destiny lẹ̀ fún bàbá Destiny ṣé ààrẹ ni sọ nínú tàn fún Destiny pé ìyá ò tọ́jú ẹ̀ kékeré ni. ó mọ̀ nígbà tí àwa ìta wà ń bẹ ṣì máa ń sọ nígbà ìyá yín ò ti ẹ̀wà torí mi ò rí ìyá wọn kó wá wò wọ́n rí pé kí ìyá bí amọ̀ kó ti ẹ̀dá kan kó wá wo ọmọ ẹ̀ àmọ́ ẹ̀mọ̀ kò sọgbọ́n ọmọ ìgbà tó mọ́ ti dàgbà tó ti gbójú wọ́n ṣàpìtàn pé ìyá ẹ̀ bàbá òde lè léyà nígbà tí ìyá ti ń wá kò sá ṣe é ṣe ìgbà tí òun ṣàwọn nìkan ṣe wọ́n bí. ẹ ṣe gan. ẹ dárúkọ ilé kan sí. orúkọ mi ní Oríọ̀fẹ́ Adésínà. báwo lẹ jẹ́ sí bàbá Destiny. ìyàwó ẹ àbúrò wọn. tí wọ́n fẹ́ lẹ́yìn ìgbà tí ìyá Destiny lọ. ìyàwó àbúrò wọn ni mo. ok ìyàwó àbúrò wọn. ok ẹ ṣe. Kìsì jẹ́ ọmọ bíbí Àgbélé Adésínà so yọ̀gá ni wá so ó gbé ọ̀dọ̀ mi ní 2009 ní bàbá ẹ̀ mú wá so wọ́n wá mú kúrò ní 13 so gbogbo ìgbà yẹn ó máa lọ máa ṣe angolo tí á dàlú wá fi ṣèlú wá kọrin lọ tó bá dá nímọ̀ mi owó tí mo parẹ́ o ẹgbàá o Ọlọ́run wá kú gbé mi débi sí mò ń lọ so wúmà kan wà ìyàwó ẹ̀lẹ́kúwọ́rọ́ ọ̀dọ̀ wọn ló ti máa ń lọ ṣeré bọ̀ǹkan tó kàn wá jẹ́ ìbànújẹ́ fún mi nínú ẹ̀ ni pé kọ́ lọ má gbé ìbànújẹ́ bá wa mọ́ tán ní òkú òru ń ṣàṣìṣì kò sí nínú fámìlì wa rí o mi ì tiẹ̀ gbọ́ orí láyé mi débi pé abuké àwà bí kinní kan mi ì rírí so nǹkan tó kàn dùn mí ni pé àkàmọ́ lọ̀rọ̀ yìí dùn mí fún jù torí bọ̀dá mi tán bá lọ síbi iṣẹ́ máa lọ gọ̀kadà l'Abẹ́òkúta wọ́n á mú ọmọ yẹn wọ́n á fi lọ́sìn síbí ìbà ìlé wọ́n á mú síbí lọ́la tán bá ṣiṣẹ́ tán wọ́n á gbàbẹ̀ yẹn wọ́n á mú wọ́n wá fi sílẹ̀ wọ́n á tún mú lọlé wọ́n á tún mú lọ so ìrìn àjò yẹn kò jẹ́ kí ìgbé ayé tó ṣe kinní kó wà so ìgbà tọ́lọ́run tún wá ṣàjà ṣe tọ́lọ́ ń gbé ọmọ ìlọ́wọ́ sókè ní gbogbo ìdààmú wàhálà ìtàn wa ni ọ̀dà mi tó ṣàánú lójú mi. ẹ má sunkún mọ́ ṣe àkàmọ́ tèmi kàn máa bè lọ́wọ́ yín according to the story a gbọ́ wípé méjì ni àfisí ní ẹ̀gbọ́n àbábúrò lóbìnrin lórí ní àsìkò tíráyà yẹn tí àfisí ń dàgbà bọ̀ níbo lẹ́gbọ́n ẹ̀ wá àbábúrò ẹ̀ yẹn. ẹ̀gbọ́n ẹ̀ yẹn náà ọ̀dọ̀ ya bàbá wọn lòun wà tó ń gbé kiri so rọ́dí àti bí tí wọ́n bí lé àfisí yẹn òun rákòrò lọ́wọ́ ní bọ̀dá mi lọ gbé yẹn fún nani nígbà tí ẹ fi sílẹ̀ nígbà yẹn nani náà gbé yẹn fún l'Abẹ́òkúta so àṣìṣì yẹn ló kéré tán bá lọ bí iṣẹ́ tán bá rí ibi fi sí wọ́n á gbé yẹn lọ́kadà síwájú wọ́n á gbé lọ tán bá dé ọ̀hún yẹn ó lè jẹ́ bí àwọn ẹlẹ́ja aláfẹ́ ń wá wọ́n á ní kó wà lọ́dọ̀ wọn kó máa ṣeré táwọn bá rí ibi fi sí tán bá ń bọ̀ wọ́n máa gbé ṣùgbọ́n nǹkan tí màá sọ ni pé Ọlọ́run á bá mi kún yín lọ́wọ́ nǹkan ò ní ṣe yín irú eléyìí ò ní kàn yín àwọn tó bá ba a lọ́wọ́ nù àwọn ní ó lọ kàn ṣùgbọ́n àbámọ́ ní ìdìtọ́jú o nǹkan sì ṣàwá ẹbí náà ṣùgbọ́n àdúrà tá a máa ṣe ni pé àní rírú eléyìí ní fámìlì wa mọ́. ẹ ṣe àdúpẹ́. mọ́mí ẹ̀jọ̀ ìgbà tí kìtì ẹ̀ ń ṣe àkíyèsí nígbà tí nǹkan ẹ̀ ń ṣẹlẹ̀ ǹjẹ́ ó ní àwọn ìgbésẹ̀ tí ẹ gbé lára ẹ̀ pé láti lè jẹ́ kí àwọn ọkàn yẹn kó dàpọ̀ lórí ọmọ yẹn. bíi ti báwo sá. bíi ti àwọn nǹkan tán ló tẹ́ ni pé kò ṣe é tọ́ padà wọn ṣe. kò ṣe o ìgbà tán ló sì kì í yẹn mọ̀ páwọ̀ òjò gbé ayé tòròǹbí lèmi ń gbé. kò dẹ̀ sẹ́bí kan tó wà lọ rárá. mi ì mọ ibi tó ń gbé. màmá ò hàn ṣé ẹ mọ ibi tó ń gbé rárá ìyá ò jẹ́ kí wọ́n mọ ibi tó ń gbé. mi ìwà láì mi mọ ibi tó ń gbé mi ì parọ́ mi mọ ibi tó ń gbé. so màmá ò jẹ́ kí wọ́n mọ màmá ò jẹ́ kí kẹ́ ẹ rí ni. yóò jẹ́ kẹ́bí kọ́ mọ ibi tó wà pé kí wọ́n má bàa kó ba láì tòrò ó tún wá ní ọmọ yẹn tún kó tún pé dáàdì ẹ pé aṣọ tọmọ yẹn wọ̀ tó fi kú kọ́ bóun fi ṣọwọ́. ẹ wò jábọ́ sórí ìyá yìí ẹ jọ máa ní èdè kúkúrú ẹ kàn bá wa sọ nǹkan kékeré tẹ́ mọ̀ nípa bí Destiny bó ṣe ń dàgbà sókè àwọn nǹkan tọ́jú ẹ̀ rí níwọ̀n gbà torí ẹ sọ́dọ̀ rẹ̀ ní ìsìn pé nígbà tó wà ní ọmọ ọdún 3 ni mọ́mí ti gbé sílẹ̀ tí wọ́n ti lọ so kí láwọn nǹkan tẹ́yìn mọ̀ nípa ẹ̀kọ́ tó di wípé ó wá di pé ó ń bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ orin tẹ́fi sọ wípé àgbẹ̀ tẹ́fi níwájú ilé yín ló ti ṣe first row ẹ̀ so báwo lẹ kí ni kẹ́rí ìwọ̀n tẹ́mi mọ̀ pẹ̀ ni wípé kí lẹ́mọ̀ obìnrin lè ní ilé ọkọ ni mo wà àwọn tí wọ́n jọ jẹ́ tìyàlé tìyàwó àwọn ni àwọn ni wọ́n tún mọ́ ní ìtò ẹ̀kí títí torí ìgbà tí ìyá ẹ̀ gbé sílẹ̀ àwọn tí wọ́n ń tọ́ rè
tí wọ́n ń tọ́ rí. lọ́mọ ọdún mẹ́ta yẹn. ní ọmọ ọdún mẹ́ta yẹn ìyá bàbá ẹ̀ ló tọ́jú ẹ̀ torí ìyá bàbá ẹ̀ wà ìyá bàbá ẹ̀ ti wá kú nígbà tí ìyá bàbá ẹ̀ kú àwọn tó tún tọ́ títí tí wọ́n ń dà pọ̀ mọ́mọ́ tọ́ni tí wọ́n ń tọ́jú ẹ̀. ẹ ṣe àdúpẹ́ bóyá. pé báwo fẹ́ kọ́lé báwo olóhùn ò kọ́lé pé tó fẹ́ ra lé ní bóńbà tètè máa kọ́lé bẹ̀tọ̀ kọ́ chief kọ́ fẹ́ ra lé náà ni bàtí nǹkan tí mi kàn wọ́n ni pé nípa ọ̀rọ̀ mọ́tò ìgbà tó kú tó láti yẹ̀ ń gbọ́ pé kó ti ra mọ́tò pé wọ́n ní dírẹ́fà tó ra mọ́tò tó gba gbé mọ́tò yẹn wá bóyá ó jẹ dírẹ́fà yẹn lówó ìyẹn tó fi dá mọ́tò padà síbi tí wọ́n ti rà tó nǹkan tí mo gbọ́ nípa bàbá ẹ̀ ló dẹ̀ ṣàlàyé fún mi bẹ́ẹ̀ wọ́n jọ wà pẹ̀lú bàbá ẹ̀ ní gbogbo táǹgbà yẹn. kí lè sọ nípa ti màmá ẹ̀ tó jẹ́ pé wọ́n ní pé ó dàbí pé kò sí ìtọ́jú tó fún níwọ̀n bá tẹ́ mu. ṣe fún Destiny màmá tó bí. ẹ rí mọ̀mọ́ ẹ̀ náà ẹni tó bá jìyà lórí ọmọ á mọ nẹ́ẹ̀sì tó kàn pé láti gbégbèsè ọmọ òun ò jìyà lórí ọmọ kan wò pé ọmọ ìjẹ́ sáà ó ló ti dúró ọmọ torí ọmọ ọdún mẹ́ta ni Destiny wa tó ti ìyá ẹ̀ ti gbélé sá lọ tó di pé bàbá ẹ̀ rí títí kọ́mọ ẹ̀ tó wá débi tí ó di yẹn tó wá di pé ó fọ ọlọ́jọ́ dé sí i nípa pé bóyá gbogbo nǹkan tí wọ́n ń ṣe ló ṣe pé òkú òru ṣe àbí ó lò òkú òru lótìtọ́ òkú òru tó ṣe ọmọ yẹn ẹ̀ẹ̀kan tó ni mo rí tó ṣe rí tí wọ́n dẹ̀ ti kí ni ẹ bẹ̀rẹ̀ sí bóyá kò mú ẹ kú bóyá 3 days ẹ mọ̀ bóyá òkú bá ń ṣe yàn á ṣàtúnmọ̀ àṣẹ láti kékeré láti àlóṣe kò mọ ọmọ yẹn ní ìsìn bóyá bóyá ó ṣe lọ́dún kan díẹ̀ ni nísìnyí tó ṣe kọ̀ láti ẹ̀yìn àbí kó jẹ́ pé bí ọdún kan ìkọ́mọ́dé kọ̀tọ́ la yẹn kí yẹn bẹ̀rẹ̀ sí kó tó di pé wọ́n ń gbé káà gbogbo ilé aláwo ilé onífá ilé oníkankan tán lọ yìí ìyá ẹ̀ ló mú káàkiri gbogbo ìrìn àjò yẹn nígbà àjò tí mi mọ̀ kàn wọ́n pé yẹn ṣe ni pé bóyá kọ́mọ lè fẹ́rẹ̀ àbí kinní kan tó fi òun ni bẹ̀tẹ̀ àwọn ò lè fẹ́jú sí gbogbo nǹkan yẹn torí lóòótọ́ ọmọ ẹ̀ ní a lè bá wa tá a jẹ́ gbọ̀n bàbá a lè fẹ́jú sí lẹ́yìn káwa máa wo ọmọ yẹn lókè báwa ṣe ń gbúrò yẹn lókè yẹn nínú ìta ẹ̀ àwa ń dùn sí ni kó tó wá di pé bó ṣe. àìsàn yẹn ti ń ṣe tẹ́lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tẹ́lẹ̀. kò ṣe é tẹ́lẹ̀ rárá kò ṣe rárá àti rárá àìmọye ìgbà tó wá play ní àdúgbò mi àìmọye ìgbà tó wá play lábòrú àìmọye ìgbà tó wá play nílùú ayétòrò náà kò ṣe é rí a ní kò mọ ẹ̀kọ́ tó la bóyá ọmọ yẹn sọ̀rọ̀ ọmọ ọdún kan báyìí kó mọ̀ kú ọ̀tún la lọ kíní yẹn bẹ̀rẹ̀ sí táwa mọ̀ ìpè kíní yẹn ṣe kó mọ̀ kọ̀tún la ni. dídé bí ta máa dé bí sìn yìí bá táwọn èèyàn ń sọ̀rọ̀ a ní pé bọ́ yẹn ń sọ̀rọ̀ nípa ìyá ẹ̀ gangan kò dùn mọ́ wọn yẹn tó wà nínú ṣé ìyá ò tọ́jú ẹ̀ ara ni àbí ìgbà tí màmá wù ó burú jáì kò tọ́jú ẹ̀ àti pẹ̀lú bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ bẹ́ẹ̀ lọ pé bóyá tọ́jú àbí kò tọ́jú ẹ̀ tàbí kẹ́hìn bá wà aṣọ àsọdùn ló ẹ wọ ìpè tó ti yẹ ìṣẹ́ lórí fóònù ṣáàbí ọmọ kọ́lé máa yẹ kó máa ṣẹ́ ẹrú ẹ̀ fọ́ọ̀mù ẹ̀ àdúrà àtẹ̀yìn gbogbo èèyàn gbà pé kí kọ́mọ òun lókìkí iṣẹ́ 100 million tí wọ́n gbé fọwọ́ kọ́mọ òun gbà bí 500 million ní gbogbo àdúrà àtẹ̀yìn gbà òun sọ pé bí gbogbo èèyàn bá ń gba bí gbogbo eléré bá ń gba ṣó 101 million pẹ̀lú agídí ni wọ́n máa fi 50,000 bí ọmọ káàdì táwa lè gbọ́ abẹ́bọ́ ló máa gbọ́rù ẹ̀ tí ò ní ṣépè so ìyá ẹ̀ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ẹ̀gẹ́sì ìyá ẹ̀ ní ò bá wọn wí o ìkọ́gbẹ́ tó ń mú sọ lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé obìnrin tó bá jìyà lórí ọmọ àmọ́ nẹ́sìn pé ajẹ́kọ̀ọ́ ibi ọmọ ìdé yìí jẹ́ kí n kọ́mọ tó tẹ̀síwájú ló dáa jù bẹ̀tí nígbà tí ó jìyà lórí ọmọ kàn fẹ́ òun kàn jẹ oúnjẹ nǹkan tí ó jìyà fún lóúnjẹ tó ń jẹ so nǹkan tí mo rí bẹ́ẹ̀ nìyẹn. bàbá olórí la máa forí fún ẹ gẹ́gẹ́ bí ọkọ sí ìyàwó ǹjẹ́ ó ní àwọn ìgbésẹ̀ kan sí ẹ̀yin gan gbé jẹ́ pé kò jẹ́ pé ó padà já sí ohun tẹ́ ẹ fẹ́ ǹjẹ́ ó ní àwọn ìgbésẹ̀ kan tí ẹ̀yin kọ̀ọ̀kan gbé láàrin nígbà tí ẹ fojú rí àwọn kan yẹn. kò sí gbèsè kan tí àwọn ẹ̀ṣẹ̀ rí ìkété tó bá pèèyàn sí èèyàn máa dá sí ọ̀rọ̀ Nàìjíríà wà yà ó dẹ̀ burú àlè sọ́kọ́ bóyá torí bá a jẹ́ ẹ̀gbọ́n bàbá ìyàwó ẹ̀gbọ́n bàbá ọmọ yẹn káwá sọ pé gbogbo nǹkan tó bá ti ń lọ láàrin wọn là máa fẹjú sí. ọmọ yẹn ló dé wá kò dẹ̀ kò sọ pé bàbá yẹn ṣe àwọn ìrànlọ́wọ́ kan fún mi rárá ń bẹ̀ rárá. tó bá nídìí help pé bóyá a fẹ́ lọ sílé àná mi tàbí ó fẹ́ nídìí pé ó fẹ́ nídìí nǹkan ṣá pé bóyá bíi introduction àbí bíi ìkómọ òun ló máa pè wá ṣé ti yé gbogbo nǹkan tó ń lọ yẹn bóyá mo fẹ́ ṣe kíní kan ni kò fi yẹn tó wa létí àwọn náà dẹ̀rẹ́dẹ̀ àti pé bóyá a fẹ́ máa fẹjú sírù nǹkan bẹ́ẹ̀ yẹn ètò bá sọ wò bá nǹkan tó ń sọ fún bàbá ẹ̀ ni bàbá ẹ̀ ń sọ díẹ̀ náà ni bàbá ẹ̀ ń sọ fún wa nù ẹ̀ pé bóyá gbogbo ẹ̀ náà ni so wọn bá ìta bá lè fún bàbá ẹ̀ la máa fún ipò bóyá máa pé ọmọ jókòó torí ìyá àti ọmọ wọn jọ wà ní ọmọ àti bàbá wọn jọ wà ní kò sí nǹkan tá a fẹ́ sọ ní àárín yẹn pẹ̀lú ẹ̀. àṣekọ̀ sọ níwọ̀n bá nǹkan tẹ́ ẹ mọ̀ nìyẹn tí mo mọ̀ nìyẹn Ọlọ́run bá máa bá a foríjì wọn lágbára náà lè rí àtẹ̀kù wọn lágbára Ọlọ́run èyí tó tún dá ògo mi àtúnjáde nínú ẹbí ẹ ṣe náà bàbá orúkọ ẹlẹ́kan sí. orúkọ mi ni Yẹmí Adésínà. sí ẹ̀gbọ́n tí. mo jẹ́ ẹ̀gbọ́n fún bàbá Destiny. ẹ ṣe kàn sá. ẹ̀yin tèmi ọ̀rọ̀ rẹ o tẹ́ ẹ bá wo ìgbésí ayé Mohbad
àti ìgbésí ayé Destiny Boy ẹ rí i pé ó jọra wọn o ó jọra wọn o mo wá fi àkókò yìí pé gbogbo àwa òbí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká parapọ̀ ká jọ wo fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ tún bá mi share fídíò yìí kí gbogbo àwọn èèyàn pátápátá kí wọ́n rí o. Kí ni mo fẹ́ sọ gangan nínú fídíò yìí ni wípé kò sí ìdílé tí kò sọ́mọ ológo kò sí ìdílé tí kò sí ọmọ ológo ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ analyse ọ̀rọ̀ Mohbad àtọ̀rọ̀ Destiny Boy. Tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí àwọn èèyàn ń sọ ẹ rí wípé ọ̀rọ̀ àwọn méjèèjì ìgbésí ayé wọn ó jọra wọn. Ìyá Mohbad ó fi Mohbad lẹ̀ Mohbad ń gbé lọ́dọ̀ bàbá Mohbad ni o ẹ rí tí Mohbad tó kọrin 10 years and no see mommy pé òun tún pé ọ̀dọ̀ stepmother no care ṣé gbọ́rọ̀ yẹn the same thing ló ṣẹlẹ̀ pẹ̀lú ìyá Destiny Boy àti bàbá Destiny Boy o ìyá Destiny Boy ó fi Destiny Boy lẹ̀ sọ́dọ̀ bàbá Destiny Boy ṣé rí pé ọ̀rọ̀ tá à ń sọ ìyẹn rí pé ó lágbára nígbà tó yá wọ́n ní ìyá yìí ò wẹ̀yìn wò according to nǹkan tá a gbọ́ bẹ́yìn náà ṣe wò ó nínú fídíò yìí mo tún sì máa fi fídíò yẹn náà lẹ̀ kí gbogbo wa ká tún jọ wò ó wọ́n ní ìyá yìí ò wẹ̀yìn wò ṣùgbọ́n nígbà tí Destiny Boy tó wá dológo ọmọ tán pé Destiny Boy bóyá òun ló wá ìyá lọ bóyá ìyá ló wá Destiny Boy lọ ṣé ẹ rántí ti Mohbad náà nígbà tí Mohbad náà wá dológo ọmọ tán ìyá Mohbad wá ìyá lọ o. Now ẹ jẹ́ kí n wá ṣàlàyé àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí ká wá jọ analyse ẹ̀ káwa náà ká jọ fi ojú àgbà wò ká fi tí àgbà gbọ́. ṣé ẹ rí ìdílé tó bá ní ọmọ ológo ogun máa ń wà ń bẹ̀ nítorí pé kí ni àtogun àtògo àwọn méjèèjì jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. ṣé ẹ rí ìdílé tó bá ní ọmọ ológo ó ṣeé ṣe kí bàbá àtìyá nǹkan tó máa fa ìjà ló máa wáyé láàrin bàbá àtìyá o nítorí pé kí ọmọ náà kó má bàa lè fulfill destiny rẹ̀. ẹ máa wò ó tó bá pèèyàn ní Destiny Boy ó ti ní nǹkan tó ti rí o kan tó lè máa pèèyàn ní Destiny Boy nígbà tó máa pe Mohbad náà wọ́n ní ìlérí olúwa ṣe ti ń rí that is àwọn òbí gangan fúnra wọn ó ti máa ní nǹkan tó rí lára àwọn ọmọdé yìí tó fi máa mọ̀ pé ọmọ ológo rèé. ibi tọ́mọ ológo bá dẹ̀ wà tí bàbá àtìyá bá ti jà ayé ọmọ ológo máa ń polúkúrúmuṣu ó máa ń mẹ́hẹ̀ ni o nítorí pé kí ni bàbá ní àyè tiẹ̀ ó ní róòlù tiẹ̀ tó yẹ kó play ìyá ní róòlù tiẹ̀ tó yẹ kó play o táwọn méjèèjì bá jọ wà papọ̀ tán bá bójú tọmọdé yìí tí wọ́n gbàdúrà papọ̀ pẹ̀lú ọmọdé yìí ó ṣeé ṣe àwọn ọmọ ológo yìí kí nǹkan kan aburú kó má ṣẹlẹ̀ sí wọn. tẹ́ ẹ bá wo gbogbo àwọn ọmọ tó lógo pàápàá jùlọ àwọn tó ń kọrin ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mi ò fẹ́ máa dárúkọ ọ̀pọ̀lọpọ̀ bíi 80% nínú wọn ni bàbá àtìyá wọn ti jà. ṣé wá rí ibi tí mò ń lọ ni wípé ẹ wo orí ọmọ tó ní wọn ti jálẹ̀ látọdún mẹ́ta. ẹ mọ̀ pé àwọn kan wà tá à ń pè ní arógo ṣáájú ológo tí ń ba ògo jẹ́. tírú ibi tọmọdé yìí ti ń ṣeré kiri wọn lọ́kadà ni bàbá ń gùn bóyá bàbá ti wá gun ọ̀kadà jáde lọ ọmọ máa ṣeré kiri àdúgbò ọmọ tí ọmọ ní Yorùbá bọ̀ wọ́n lé ọmọdé ò mọ́lé olódì bóyá bí tọmọdé tí ń ṣeré kiri àwọn arógo ṣáájú ológo tí ń bọ ògo jẹ́ tó ti ríràwọ̀ ọmọdé yìí ó ṣeé ṣe kọ́fì nǹkan kan ọmọdé yìí o nítorí pé tẹ́ ẹ bá wo bí ìyá Destiny Boy ṣe sọ̀rọ̀ kì í ṣe pé bóyá ògo òru àbí kíná ló pa ọmọdé yìí kì í ṣe pé bóyá ó ti ń ṣe ọmọdé yìí tẹ́lẹ̀ o ṣe mọ̀ kó ń ṣe pé ó ti ń ṣe tẹ́lẹ̀ ìgbà kan ló bẹ̀rẹ̀ ta ló mọ ibi tọmọdé yìí ti rí àìsàn burúkú tó ṣe títí tó jẹ́ pé òun lọ́nà pé ó padà gbẹ̀mí ẹ̀. ṣùgbọ́n ká ní pé ìyá ò fi lẹ̀ ni bóyá bàbá ibi tí bàbá bá ti gọ̀kadà lọ ìyá bá mójútó ọmọ nílé ta ló mọ ibi tọmọdé yìí ti rí àìsàn burúkú àìsàn gbẹ̀mígbẹ̀mí ṣèbí torí pé bàbá àtìyá ò sí pọ̀ òun ni èṣù ló ṣe ráyè wọlé sídìílé wọn tó fi mú ọmọ ológo lọ. àríkọ́gbọ́n leléyìí o fún gbogbo ẹ̀yin ìyàwó ilé mi ò sọ́pọ́ọ̀tì kọkùnrin máa ná obìnrin ṣùgbọ́n tó yẹ ọkọ ẹ ò bá náà ẹ bá torí pé ọkọ tiẹ̀ ò tí ì lówó bóyá ọkọ ẹ ò lówó ló ṣe fẹ́ fi í lẹ̀ àbò wò pé ìwọ lo ní chẹ́ǹjì lọ́wọ́ tó ṣe fún ọkọ ẹ wá wò pé bóyá ayé ọkọ ò lè dá ọ wá fọkọ ẹ lẹ̀ tó dẹ̀ mọ̀ pé ẹ lọ́mọ ológo
jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ nǹkan míì máa ń ṣẹlẹ̀ sẹ́lòmíì ẹ jẹ́ kí n ṣàlàyé báyìí kí gbogbo wa kájọ gbọ́. Ìgbà míì wà ọ̀tọ̀ lẹni tí àwọn arógo ṣáájú ológo gbogbo jẹ́ ọ̀tọ̀ lẹni tí wọ́n fẹ́ attack ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé tá a bá attack àwọn òbí ọmọ gangan torí ọmọ wọ́n lè máa fìyà jẹ òbí pé tí kò bá wà convenient fún òbí mọ́ àwọn méjèèjì wọ́n á yà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn á lè ráyè báyé ọmọ ológo jẹ́. Mo wá fàkókò yìí rọ̀ ní gbogbo ìyàwó àtọkọ tẹ́ ẹ ti ń ṣàkíyèsí ọmọ yín tẹ́ ti rí pé ó ní tálẹ̀ǹtì kan àbí míì ẹ rí i pé tó bá yá ọ̀rọ̀ bí ìjà máa wáyé o. Gbogbo nǹkan tẹ́yin méjèèjì bá faradà lọ́dún tẹ́ bá ń rí lọ́dọ̀ ara yín ẹ máa faradà nítorí pé kí ni ogun tẹ́ ọkọ àtìyàwó ń jà tẹ́ ń wò yẹn torí ọmọ ológo tó fẹ́ wáyé ni o. Ẹ lọ wo àwọn politician tá a gbọ́dọ̀ dárúkọ ẹ̀yin náà mọ̀ tó jẹ́ pé ọ̀dọ̀ bàbá àtìyá wọn ti jà wọn jọ wà papọ̀. Ẹ lọ wo story àwọn ọmọ ológo lóríṣiríṣiríṣiríṣi most of the time bàbá àtìyá wọn ti jà tipẹ́tipẹ́ àfẹnitọ́lọ́ ń bá kó yọ o. Ṣùgbọ́n tá a bá rí ọmọ ológo tí bàbá àtìyá tí wọ́n parapọ̀ tí wọ́n tọ́ ìgbésí ayé tí wọ́n tún máa ń yàtọ̀. Òun ni mo ṣe ń bẹ̀ wá ṣe ti rí báyìí ìlérí olúwa Mohbad Destiny Boy Àṣìṣì ṣe ti ń rí wípé kínní yìí ọmọ ológo làwọn méjèèjì ṣùgbọ́n tá a bá wò ó ìjà láàrin bàbá àtìyá ló fàyè lẹ̀. Yorùbá ní pé tókiri ò bá lanu aláùgbá ò lè wọbẹ̀. Now ẹ jẹ́ kí n wá fi fídíò yìí lẹ̀ láti confam gbogbo nǹkan tí àwọn èèyàn sọ kẹ́ lè mọ̀ pé abandoned child lọ́mọ yìí lọ́dọ̀ bàbá ẹ̀. Wọ́n ní bàbá ọlọ́kadà ni ó ti máa gun ọ̀kadà lọ òun ò lè ráyè dúró lé bójútó ọmọ bó tẹ̀ jẹ́ kó ti níyàwó míì a dẹ̀ lè blame ìyàwó kékeré kò lè tọ́jú ọmọ ọlọ́mọ bí ara bí ọmọ títí ẹ̀ kò possible. Ẹ̀yin náà wò bóyá bíi ti Destiny Boy bóyá bíi tó ti ń ṣeré kiri àdúgbò àwọn tó ti rógo ẹ̀ lọ́jọ́ iwájú wọ́n ti gbé nǹkan sọmọdé yìí lára. Ìmọ̀ràn mi rèé ọkọ àtìyàwó tẹ́ ẹ fẹ́ ra yín tẹ́ ti ń ṣàkíyèsí pé àwọn ọmọ yín yìí wọ́n ní tálẹ́ǹtì àbí ẹ ti gbàdúrà ń bì kan ẹ ti rí kinní kan tó ń sọ fún yín pé ọmọ ológo lọmọdé yìí ẹ jọ̀ọ́ ohun tó bá máa fa ìjà tọkọ ò bá ti máa nà ẹ kó máa yọ ẹ̀sẹ̀ sí ẹ má sá kúrò ńlé o tó bá jẹ́ torí owó ni. Yorùbá bọ̀ wọ́n ní obìnrin tí ò jèrè ọkọ ó di dandan kó jèrè ọmọ o. YouTube Premium is ad-free YouTube and ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí yẹn ẹ kílíkì lórí subscribe button yẹn ọ̀fẹ́ ní subscription ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò dẹ̀ ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Ẹ̀yin èèyàn mi ẹ wò ó ìjọba ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí o àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú tó pa Destiny Boy gangan nítorí pé awuyewuye lọ́tún awuyewuye lósì àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí jáde wọ́n ti ń sọ nǹkan tí ojú wọn rí àti nǹkan tí wọ́n mọ̀ nípa ikú ọmọdé yìí. Anyway ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kí gbogbo àkájọ wò ó. Ẹ má gbàgbé ẹ bá mi tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọ̀fẹ́ ni o. Ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ bẹ́ẹ̀ lẹ́ ọ̀dẹ̀ ò ní fi gbé ọmọ sin o. wà ń bẹ̀ kó tó tọ́ bẹ̀ ọdún ẹ̀ tó fi láìkí ẹ̀ kó tó dín kó fún lẹ́ran àìsàn yẹn ti wà ń bẹ̀ tó fi ń lọ síbẹ̀ náà tó ti ń lọ gbà òsàn kó tó dín pé wọ́n fún lẹ́ran kó tó dín pé ó wá di bó ṣe wá dé ní ara ẹ̀ yìí but bó ṣe wá jẹ́ báyìí àwọn tí ò mọ pé ó pọ̀ eléyìí ó pọ̀ gbá ó pọ̀ àwòpọ̀ kòkò bàbá sásùn ọmọ pẹ́ni tó bá fẹ́ pọ̀ ni tẹ́mi bá fẹ́ bọ́ lára ẹ̀ kò sí nǹkan tẹ́ máa fún tó máa jẹ́ mọ́ ó máa jábọ́ lẹ́nu ó máa pọ̀ nítorí náà ìgbà tí àìsàn yẹn ti bẹ̀rẹ̀ pọ̀ kò sẹ́ni tó mọ̀ bọ̀ àwa tá a jẹ́ ìyẹn náà dàmọ́ pé nǹkan ń ṣe bọ̀tà ló lè sọ pé ọmọ tán fi ń tajà pé nǹkan ń ṣe tó mọ ẹnìyẹn dẹ̀ máa sọ pé bóyá nǹkan ń ṣe lábẹ́ kówó lé lórí so ìdí nìyẹn ìrìn àjò tí wọ́n rìn nǹkan tó ṣe ló gbé wọn dé ọ̀dọ̀ ọba Ẹdùn wọ́n ti lọ sígbà wọ́n ti lọ sáà gbogbo tó dé pé wọ́n dé ọ̀dọ̀ ọba Ẹdùn ìgbà tán dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ rí ìwòsàn ẹ̀fún bẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n fi wá fi sọ bẹ̀ ẹ mọ̀ pé ibi tí èèyàn bá ti ń rí ìwòsàn gẹ́gẹ́ bí ibi tí n bá ti ń rí ìwòsàn ibẹ̀ ni máa sọ di ilé tèmi so ìdí tó fi wá débẹ̀ nìyẹn bóyá so èmi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ. láti gẹ́gẹ́ bá a ṣe gbọ́ náà gbọ́ pé wọ́n ní ìyá àti bàbá ẹ̀ ò mójútó tó kí lè lè bá a sọ nípa yẹn. tí ó bá sí pé ó tó bí tá a gbé dé ni ìyá gan bífọ́ kó tó gùn gan ìyá gan ti fẹ́ bọ́ sórí agbègbè pé ẹ wo lè ya star tí ó bá sí pé bó ṣe jẹ́ ẹ wo òun rẹ̀ ìtorí tiẹ̀ níyà ò sí ní jù báyìí lọ ìyá ò sí ní ìgbà míì àwọn eléyìí wọ́n máa fi wọ́n lẹ́yìn lé tó jẹ́ pé a máa bá ya ẹja pé kí ló dé
nítorí ọmọ kan àwọn tó kù ńkọ́ tó jẹ́ pé wọn ò ní wálé ìgbà míì àmọ́ ìgbà míì èmi gẹ́gẹ́ bí ẹnìkan tó máa pè mí pé àbúrò mi jọ ìgbà míì gan wọ́n lè parọ́ lọ́ọ̀ ní tẹ́mi ọ̀ ní sọ pé ibi báyìí làwọn wà fèmí tẹ́mi dá màmọ́ pé ibi tí wọ́n wà rílé lọ́dẹ̀ máa parọ́ pé jọ afẹ́wọ́ mọ́tò láti ibi kan kò sówó mọ́tò tó jẹ́ pé wọn bá ti bá lè ṣe máa ṣe fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tiẹ̀ ní pé ó jẹ májèlé ni wọ́n fún ní nǹkan jẹ ni wọ́n nílé babaláwo ẹ̀ tó tẹ fáfún ló kú sí kí ni tẹ̀lé bá wa sọ nípa ẹ̀. nǹkan tó bá wọlé ẹni kó sọ abalámọ ọmọ tó ṣe ọmọ wa kó má fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ kó má fi kọ́ ẹni tí ò ní ọ̀rọ̀ lọ́rùn torí ẹnìkan bá parọ́ tó bá gbọ́ síbì kan onítọ̀hún máa jẹ̀yà gbogbo ẹ bóyá because ibi tó kì í tí nǹkan bá ń ṣe mí ibi tí mo ti ń gbà wòsàn ó di dandan kí n lọ síbẹ̀ ìdí nìyẹn bí kíníyẹn ṣe ń ṣe ló fi lọ síbẹ̀ ìgbà tó dẹ̀ débẹ̀ tó ti ń pè kankan wọ́n ti fún un lẹ́rọ̀ tẹ́lẹ̀ ó di pé nǹkan yóò ṣe mọ́ ó tún ṣeré pámbẹ̀ gẹ́gẹ́ bí yẹn ṣe sọ wọ́n tún jọ ṣeré wọ́n tún jọ ìwé kó tó di pé kíníyẹn tó wá padà kí ẹ̀wọ̀n àwáwí ni gbogbo nǹkan tán wí kò ṣe májèlé ló jẹ nǹkan tí wọ́n fún un lò fún ìwòsàn òun ló pọ̀. orúkọ tèmi ni Mujidat ẹ̀gbọ́n Destiny. ẹ̀gbọ́n Destiny kí ni nǹkan tẹ́ lè bá wa sọ nípa ikú tó pa Afeez Adesina Destiny Boy. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tó pa yẹn ó ti ń ṣe tipẹ́ nǹkan sáyìn ìgbà tó bímọ so bàtà fẹ́ ṣe ìkómọ òun lọ pè mí ní ọjọ́ yẹn pé oṣù nílé pé nǹkan ṣe so wọ́n ṣáà drive wọ́n gbé jáde ṣàbọ̀ gbogbo nǹkan táwọn èèyàn ṣáà sọ online ń pe ọbẹ̀ ẹ̀dùn ṣe kíní kan ọbẹ̀ ẹ̀dùn ò pa Destiny because normal ibi tí èèyàn bá ṣáà ti ń rí wòsàn nìyẹn wọn máa lọ mo lè máa rí wòsàn lọ́dún èèyàn kan ní sikẹ́ sọ fún mi pé kí n má lọ síbẹ̀ mọ́ ó ṣẹlẹ̀ ni pé wọ́n pè ní ọjọ́ Sunday ní ọjọ́ Saturday mo wà níbi iṣẹ́ wọ́n kọ́ pè mí ní nǹkan bí after 12 wọ́n ní èlò níbo lẹ wà ẹ máa bọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní Destiny but Destiny tẹ̀ sọ yẹn ó pè mí fún ara ẹ̀ ó sọ fún mi pé àyẹ̀lọ́ àǹtí níbo lẹ wà mú ni mo wà níbi iṣẹ́ òun fẹ́ kẹ́ wá sọ́dọ̀ òun lọ́jọ́ Sunday mo wá ń sọ fún lórí fún pé tí bá wá sọ́dọ̀ òkè máa ń jẹ́ kí n sùn because àwọn máa ṣeré ipá ni ó dẹ̀ wọ́n pé mo lọ bí iṣẹ́ lọ́jọ́ Monday ó ṣáà ní pé ká wá mo sọ fún lọ́dẹ̀ àlọ́jà náà ni kò ti pè wọ́n bọ̀ǹgbà tó máa pè mí ní after 12 yẹn rọ́jà lọ́wọ́ kọ́ pé bọ́mọ yẹn ṣe wá bá mi wá pè é ìlú àkàmọ́ kí ló ṣẹlẹ̀ Destiny ni o kí ló ṣe Destiny wọn sọ̀rọ̀ mọ́. ìyẹn ta ni àkámọ́ yẹn. dáàdì Destiny. bàbá Destiny ok. ọ̀kàmọ́ sọ lórí fún ìpè Destiny ti kú ọ̀gá mi mọ̀ pa gbọ́ ọ̀gá mi ṣàṣọ pé àkàlọ́ sùn mo ní àwọn ò lè sùn kó ju ọ̀pọ̀ yẹn ká pè mo ní láti pe girama mi ìgbà tí mo pe girama mi girama ṣọ́ọ̀tì pé nǹkan kan ṣẹlẹ̀ wọ́n ní rárá mo pe mọ́mì mi kan náà tó wà ní ayé tó rẹ̀ mo ṣáà ń pe gbogbo wọn ìgbà tí ilẹ̀ máa mú ká máa dé wọ́n ní ká máa bọ̀ àsọdọ̀ bẹ̀ẹ́dù báyìí dọ̀dọ̀ bẹ̀ẹ́dù Destiny kan ní kó wà ní hospital so adé hospital ìgbàyédé hospital wọ́n ní kó ti kú wọ́n dẹ̀ ní tilẹ̀ tọ́lọ́ nǹkan bẹ̀ẹ́dù tẹ̀lé wa ní hospital wọn àjọ ṣe gbogbo ẹ̀ ní bọ̀ wọn ò fẹ́ gbà kí n wọlé mo ṣàlọ́gbọ̀n ìwọlé àdègbè ọmọ yẹn lọ sí ayé tó ìgbà tá à ń lọ nínú mọ́tò àwọn fídíò kọ̀ọ̀kan tó send online èmi ni mo pe bọ̀bọ̀ tó bá wa gbé because kò sí anybody to help wa èmi ni mo pe bọ̀bọ̀ tó bá mi gbé dé ayé tó so ìgbà tá à ń lọ bọ̀bọ̀ yẹn wọ́n ní show ní ọjọ́ Sunday wọ́n máa play ní alẹ́ bọ̀bọ̀ yẹn ló wá ń sọ fáwọn èèyàn gbà nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ wọ́n ní kò lè jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe fídíò ó send ẹsẹ̀ ní ẹni ẹgùn post ìgbẹ́ ni fídíò yẹn ti káàkiri gbogbo. bí fídíò yẹn ṣe wá jẹ́ òun ni kò bí nǹkan kò yí òun gan because ó wá pè mí lánàá pé kò yí òun àwọn wo ló ń post ọbẹ̀ yẹn kò yẹ kó tí lè máa post ẹ̀ ìgbà tó sọ pé wọ́n yìn jẹ́ ìtẹ̀ náà gbà tí adé mọ́ṣúárì mo ò mọ̀ gbà bọ́bọ́ yẹn gùn sí bẹ́ẹ̀. nígbà tí wọ́n ń yọ eyín lẹ́nu ẹ̀. mo ò mọ̀ gbà tán yọ eyín lẹ́nu ẹ̀. mo ò mọ̀ gbà tán yọ eyín bọ́bọ́ yẹn gùn mọ̀ gbà tán yọ eyín lẹ́nu ẹ̀ kò sí anybody tó mọ̀ gbà tán yọ eyín lẹ́nu láàrin wa. so gbogbo awuyewuye táwọn yẹn wá ń sọ pé ọbẹ̀ ẹ̀dùn ló pa á ló fún ní poison jẹ. ọbẹ̀ ẹ̀dùn ò fún ní poison ọbẹ̀ ẹ̀dùn ò jẹ pa so ọbẹ̀ ẹ̀dùn kọ́ ló pa ọbẹ̀ ẹ̀dùn ò jẹ fún ní poison torí ó pọ̀ nǹkan lóòótọ́ mo rí nǹkan tó pọ̀ tíyàn bá kú tó bá fúnyàn ní ẹ̀rọ ni ò lè gbé lọ sọ́run ó máa nídìí láti pọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so ọbẹ̀ ẹ̀dùn poison ọbẹ̀ ẹ̀dùn ò lè fún ní nǹkan tó máa pa. tọ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí látàrí ọ̀rọ̀ tí àwọn ẹbí olóògbé tí wọ́n fi sórí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ kílẹ̀ yín gan rí sí fúnra táyé ẹ wò tán yìí ntẹ́yìn náà bá nílé ròǹgbà ẹ jẹ́ ká gbọ́ lábẹ́ comment section wa ẹ wò ibi tá fi àdàgbà ètò ìsọlẹ̀ sírè lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà bó bá tó ṣe ń lọ lóòrèkóòrè àmọ́ mo wá sí etí ìgbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àti gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátá àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé wọn ò ní fi ọ̀rọ̀ wa ṣàríkọ́gbọ́n o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀. Fàájì Destiny tó bí first born wẹ̀ bóyá ó kún ọjọ́ mẹ́rin tí a fẹ́ lọ gbé ẹran ọbẹ̀ ẹ̀dùn ní ìwọ̀n àfẹ́ fún lẹ́ran. ta ni ọbẹ̀ ẹ̀dùn yẹn gangan. ọbẹ̀ ẹ̀dùn Ifáyọ̀mí ẹni yẹn ló tẹ fà fún. ok.
ó dẹ̀ jẹ́ máa nìyẹn jẹ́ nǹkan tó láìkì ẹ̀ gan-an kí ọmọ bíbí inú ẹ̀ wà ní Destiny wá gba ẹran bàbá ẹ̀ síwájú òun wà lẹ́yìn bàbá ẹ̀ bí sickness yẹn ṣe wọlé yẹn bó ṣe fọwọ́ gbárí mọ́ni yẹn bó ṣe ṣubú lulẹ̀ ni. ìyẹn ní bí ọdún mélòó sẹ́yìn. ó ti lọ bí bóyá bíi 2 years báyìí. ok. tó ti ń yé wa. ṣáàlọ́rọ̀ kan láti bẹ̀ láti gbé lọ sí hospital báyìí bẹ̀rẹ̀ sí pé ọbẹ̀ ẹ̀dùn ni ọbẹ̀ ẹ̀dùn tó mọ̀ nǹkan kan àwa bẹ̀rẹ̀ sí pé ọbẹ̀ ẹ̀dùn yìí pé ó ti rẹ Destiny ọbẹ̀ ẹ̀dùn wá ní Destiny ò gbọ́dọ̀ kú gbogbo owó tó bá máa ná wa ká máa gbé àwọn. máa ní ẹ̀dẹ̀ tẹ ọ wọ́n dẹ̀ send owó sí wa ní ẹsẹ̀kẹsẹ̀ wọ́n àjù hospital kìíní hospital kejì hospital kẹta. ìyẹn ọbẹ̀ ẹ̀dùn. bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ send owó yẹn nígbà tí àwa rí bí sickness yẹn ṣe ń lọ ọbẹ̀ ẹ̀dùn wá ní mo wá ní ọbẹ̀ ẹ̀dùn ẹjọ́ nítorí Ọlọ́run pé gbogbo hospital tá a dé ẹ̀yin náà lẹ́dẹ̀ fún wa lówó tá à ń ná yìí ìgbébà ọbẹ̀ ẹ̀dùn wa ní ọjà kákó máa gbé bọ̀ nígbà tá a dẹ̀ débẹ̀ ṣoṣo wa náà wọ́n ṣe fún wa lọ́ṣẹ̀ mi gan ni wọ́n ní kí n náà wẹ̀ fún mi náà mo wẹ̀ fún kan. ìyẹn lọ́dọ̀ babaláwo ọbẹ̀ ẹ̀dùn. babaláwo ọbẹ̀ ẹ̀dùn. ok. adẹ padà wálé ara ìyá kò ṣe wọn. báyìí ni wọ́n fẹ́ bàyọ̀ látijọ́ kejì kó mọ àtúgbè lọ lòbí. torí gbogbo ọmọ Nàìjíríà ìsọkúsọ tẹ́ ẹ̀ sọ ẹni bá fẹ́ forúkọ ọmọ mi trend ìwọ̀n tó ṣẹlẹ̀ sí Destiny tí Destiny fi jẹ́ Ọlọ́run pé a ṣẹlẹ̀ sílé ẹ̀. irú àìsàn wo gangan náà sọ pé ó ń ṣe gangan. òkú òru làìsàn tó ṣe Destiny. òkú òru irú àìsàn wo nìyẹn mà. táìsàn yẹn bá yà ti mú ó máa ṣe bí wárápá báyìí tó bá dẹ̀ ìyà tó bá ká lójú ẹ̀ tá a ti wá nǹkan lò fún tá a ti wá nǹkan tó bá ká lójú ẹ̀ ó ti sọ di onígangangan ó máa ń sáré kiri àwọn máa ń lè mú ni a máa ń lè mú jẹ́ pé aṣá àrùn paná ọ̀rọ̀ yẹn àfẹ́ kí gbogbo ayé mọ̀ ìpín ìgbà tó jẹ́ fásità àfẹ́ kó mọ̀ tàbá ti lọ sọ́ọ̀tù ta lọ sósì àlọ ṣọ́ọ̀ṣì kò ṣọ́dọ̀ ọbẹ̀ ẹ̀dùn nìkan la dé dúró àlọ́ ilé babaláwo àlọ́ gbogbo àìmọye ilé babaláwo tá a dé àìmọye ilé pásọ̀ ilé àfáà tá a ti ṣe nǹkan pé kíkiri ẹ ṣá lè kí ọbẹ̀ ẹ̀dùn náà dẹ̀ máa ń sọ yìí pé ẹni tó mọ̀ yìí òun mọ̀ tòun o gbogbo àrà rí pé òun fi nǹkan dèwà mọ́lẹ̀ nǹkan pé tá a bá tún rí nǹkan a tún máa ń gba nǹkan níta a máa ń gbé lọ sọ́dọ̀ ọbẹ̀ ẹ̀dùn tá a máa ń lò fún ní ibẹ̀ àmọ́ nǹkan tó ń jẹ́ kí Destiny kó máa ṣe mọ́ ọbẹ̀ ẹ̀dùn dáadáa ni pé tí Destiny bá débẹ̀ ó máa ń fì ó máa àríbi ṣe tọ́tù ṣe sósì ọbẹ̀ ẹ̀dùn dẹ̀ ń lera mọ́ ló fi jẹ́ yí pé ìfẹ́ yẹn débi pé ìjọ kan mo dídì pọ̀ bẹ̀ dúpẹ́ gbọ́ná láìpẹ́ yìí ni mo bí ọmọ ìfúntífẹ́ yìí ti wá pọ̀ tó báyìí ìfẹ́ yìí ti pọ̀ jù nígbà tó wá di pé ó lọ sáyé tòrò gbà tó lọ sáyé tòrò tó ti ayé tòrò yẹn bọ̀ mo ṣàkọrí pé wọ́n gbé gbanú ọba ẹ̀dùn gbà tó dẹ̀ gbé débẹ̀ bàbá ẹ̀dẹ̀ pẹ̀lú báwọn ti wà náà bẹ̀rẹ̀ lọ gba ọbẹ̀ ẹ̀dùn. ìyẹn níjọ́ wo nìyẹn. lọ́jọ́ ṣé kò sí lọ bí ọ̀sẹ̀ méjì báyìí. ọ̀sẹ̀ méjì. báwọn ti wà nù ọbẹ̀. ọ̀dọ̀ ọlọ́bọ̀ ọbẹ̀ ẹ̀dùn. wọ́n dẹ̀ ní dọ́ọ̀nù máa yọjú sàmúnà mi rí nǹkan fi ṣọ́ọ̀bù mi sílẹ̀ fún pé ó rẹ̀ ní àmọ̀ṣá èmi náà ti bá ti ṣe àwa wò ṣì tí má dẹ̀ pé wọ́n máa ní kò sí nǹkan ayọ̀ ló wà ó wà láyọ̀ kò sí nǹkan gbà tó wá tóbi jẹrin ìjàrùn ọkàn mi bẹ̀rẹ̀ sí pa lemọ́lemọ́ mo dẹ̀ pé òbí kíkọ́ mo ní bóyá ó sùn nígbà tó wá di ìjẹta ọ̀sán ìjẹta mo pè mo ní káàbọ̀ ẹ̀ mẹ́sẹ̀gì ẹ̀ pé tó bá jí o máa rí mẹ́sẹ̀gì mi pé mo ní kí n gbóhùn ẹ̀ ní o ìṣá máa fa ọ̀rọ̀ gùn nígbà tó wá di alẹ́ mi mo ṣe ti ṣọ́ọ̀bù mo wá ń ṣe àfẹ́mi kí n bọ́ ṣọ kì í ṣe ìyá aṣọ kì í bọ́ sórí bẹ́ẹ̀dì wọ́n kọ́ pè mí ní pé ìyàwó bàbá ẹ̀ bá pè mí pé wọ́n ní kí n máa bọ̀ pé pẹ̀lú àfẹ́sì tó dákú pẹ̀lú kí ní tó ń ṣe wọ́n kí ní ẹ̀rẹ̀ ti ṣe wọ́n kò wá pẹ́ ọbẹ̀ náà wá pẹ́ bí alẹ́ sí ìbòlò máa bọ̀ ìbálẹ̀ ìgbéra ń balẹ̀ rẹ̀. ìyẹn ní alẹ́ ìjẹta yẹn. níbo lẹ ti lọ bá wọn lálẹ́ ìjẹta yẹn. ilé ọba ẹ̀dùn. ṣé bẹ́ẹ̀ gangan ló wà. ibẹ̀ ọ̀dọ̀ ọba ẹ̀dùn ló wà. tí nǹkan yẹn ti ṣe. tí nǹkan tó fi kan yẹn fi kí nǹkan kò ṣe náà wọn náà jọ àwọn jọ ṣeré ni. wọn ní ní ọ̀sán ìjẹta yẹn gan bàbá ẹ̀ ní ó ṣe fàájì fáwọn èèyàn. bàbá ẹ̀ ní ó sì gẹrun tó lóní ṣò lọ́jọ́ Sunday àná. bẹ́ẹ̀ni so bàbá ẹ̀ náà dádì ẹ̀ náà wà ní ọ̀dọ̀ bẹ́ẹ̀ ìjẹta ẹ̀ náà. gbàtẹ́mi máa fi débẹ̀ bàbá ẹ̀ àtọ̀bẹ̀ ẹ̀dùn wọ́n ní bàbá ẹ̀ bí bàbá ẹ̀ ṣe sọ̀rọ̀ fẹ́mi o bàbá ẹ̀ ní ọbẹ̀ ẹ̀dùn lọ sílé Ifẹ̀ bẹ́ẹ̀ni ọbẹ̀ ẹ̀dùn ò sí ní ilé bẹ́ẹ̀ni nígbà tí ọbẹ̀ ẹ̀dùn wá dé bọ́bẹ̀ ẹ̀dùn ṣe ń wọlé ìyàwó ọbẹ̀ ẹ̀dùn gèétí ìfọbẹ̀ ẹ̀dùn lómi làwọn fi lọ́wọ́ pé ọbẹ̀ ẹ̀dùn nínú rúùmù wọn pé kọ́ máa bọ̀ kọ́ tó wá bá àwọn wo ẹ̀sìn ìṣẹ̀mọ̀ kò tó wáyé pé nǹkan bá ń ṣe ọbẹ̀ ẹ̀dùn ò lè fi Destiny lẹ̀ wọ́n lọ sílé Ifẹ̀ wọ́n ṣáà wá lọ pé wọ́n nígbà táwọn wá pé ọbẹ̀ ẹ̀dùn dé wọ́n lọ́bẹ̀ ẹ̀dùn wá ní wọ́n lọ́bẹ̀ ẹ̀dùn dẹ̀ nù yà ẹ jẹ́ káwọn tún fún ní nǹkan ẹ̀rọ wọ́n ní wọ́n fún ní nǹkan ẹ̀rọ yẹn wọ́n ní kò gbà
ọlọ́bẹ̀dù wa ni dìmọ̀ tá a ti fi ọ̀nà hospital wò àbí tá a ti fi tó níbilẹ̀ wò ẹ jẹ́ ká máa gbé lọ sí hospital bàbá ẹ̀ ló dẹ̀ gbà mú nínú mọ́tò dé hospital wọ́n fi jọ lọ sí hospital àtọ̀gà ẹ̀dùn gbogbo ẹni bàbá ẹ̀ ṣàlàyé fún gbàtẹ́ mi máa fi débẹ̀ mi ìbọn bẹ̀ẹ́dùn mi bá bàbẹ̀ gbàtẹ́ mi dẹ̀ wà dé wọn wá dé ṣáàní báwo ni àti pé abiyamọ kún ṣáàsọ mi kún fọ́ stage rẹ̀ gbàtọ́ wọn yà mú wá lọ bá ẹ̀gbọ́n ọbẹ̀ ẹ̀dùn mi ti jẹ́wọ́ fún ọba ìṣúná ní ìyájẹ́ sí kò sí òun gbàtọ́ yà mú wá ní ọbẹ̀ ẹ̀dùn ẹ̀yìn ní tèmi dẹ́sìn ti wà nínú àìsàn yìí tipẹ́ kò ṣe pé àìsàn yẹn ṣẹ̀dẹ̀ lé nìyí. tí gbogbo wa jọ mọ̀. tó bá jẹ́ ipò ọmọ mi ti dákẹ́ ni kò sí wàhálà mo ti rí babaláwo tó sọ fún mi pé nígbà tá a ti nù nǹkan lóṣù pé kí ni ìmáa ń jágùn ni wípé ká lọ ra tẹ́pílẹ̀tì fún un pé tẹ́pílẹ̀tì náà máa kí ọ̀ ẹ̀. mo ní mo dẹ̀ ṣe kí ni mo ní mo dẹ̀ gbéra mo lọ sí àná lógo fúnra mi mo mú owó mo lọ ra tẹ́pílẹ̀tì yẹn mo mú fún frosh ìpè kó gbà àdẹ̀lò fún ẹyọ kan lójúmọ́ pé tá a bá lò fún ẹyọ kọ̀ọ̀kan lójúmọ́ pé wọ́n á jẹ́ kí ni ẹ máa kí ọ̀ mo ní mo dẹ̀ ní kí frosh lò fún ó lò fún lọ́jọ́ yẹn nígbà tó díjọ́ kí táǹkà mọ́dé bàbẹ́ ó ní kí ni gbogbo eléyìí ipò ògùdùdú lòun nígbàgbọ́ pé ó lè gbọ́ wọ́n sọ tábìlẹ̀tì yẹn mo lọ bẹ̀ẹ́dùn mo ní ọmọ mi ti wà ní sickness yóò ti pẹ́ ẹ ṣàlàyé fún mi tó bá ti kú ẹ jẹ́ kí n gbọ́ ọbẹ̀ dídẹ̀ ní adẹ́sítì mi lè parọ́ fún ẹ̀kọ́ tí bàjẹ́ mo dẹ̀ ní fine bẹ́ẹ̀ kí àwọn àwọn kọ́ mú mi wọnú àti ní àtọ́bẹ̀ẹ́dù àtẹ̀gbọ́n kúṣẹ́ tó fojú kọ́ wọn ọbẹ̀ kan sunkún èmi ò rí ẹkún lójú babaláwo rí ọbẹ̀ ẹ̀dùn sunkún nítorí ọbẹ̀ ẹ̀dùn wò pé ha ibi tá ẹnu dé. ẹsẹ̀ ò débẹ̀ gbogbo awuyewuye tá a wá ń gbọ́ níta táwọn èèyàn ń sọ káàkiri orí afẹ́fẹ́ ń sìn ni pé ilé babaláwo ẹ̀ ló kú sí màá fẹ́ kẹ́ bá wa yọ̀nàná ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀ náà kẹ́ bá wa lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o. ọmọ mi ò kú sílé babaláwo. wọ́n ní babaláwo gbóṣó fún ni tó lò wọ́n láwọn kan tó pọ̀ nígbà tí wọ́n lọ gbé bọ́ọ̀dì ẹ̀ wọ́n gbé pé ó pa àwọn nǹkan tó ti jẹ àwọn kan ló jẹ poison kí ni nǹkan tẹ́ fẹ́ bá wa sọ sí yẹn. ọmọ mi ò jẹ poison o ọmọ mi ò dẹ̀ kú sílé babaláwo wọ́n gbé hospital ló kú sí àbúrò ẹ̀ àti àǹtí ẹ̀ tí wọ́n jọ lọ gbé ní hospital lánàá àwọn náà wà ń bí báyìí hospital ni wọ́n ti lọ gbé hospital yẹn náà tó dákẹ́ síbẹ̀ náà ló sùn sí mọ́jú ọmọ mi ò kú sílé babaláwo ó bàjẹ́ yí pé àti fararo àti di bíi family friend pẹ̀lú àwọn ọbẹ̀ tó débi pé tá a bá débẹ̀ a ní apartment wa tá a máa ń dé sí òun ni o ọ̀rọ̀ mọ́tò tí gbogbo ayé dẹ̀ ń sọ. wọ́n ló ra mọ́tò 40 million. mọ́tò tó rà ẹ bá wọn gbà tó ti ń dáwó mọ́tò ó dáwó mọ́tò ni o lọ́wọ́ eníjèrè tìtèrè ló dáwó mọ́tò kò ló ṣólẹ̀ o torí ọbẹ̀ dúgán máa ń sọ fún yín pé ìṣẹ̀dá ò gbà nǹkan tó le ọbẹ̀ dúgán lè máa ń jẹ́ kó yé wa yín pé ìṣẹ̀dá ò lo nǹkan dúdú gbogbo ibi tẹ́mi náà bá dẹ̀ dé òṣèlú ọbẹ̀ ẹ̀dùn nìkan lèmi láti ń ṣáájú fọmọ mi àmọ́ nítorí pé tọbẹ̀ ẹ̀dùn pé wọ́n gbèrú sórí wọ́n kàn máa ń póòsì náà fi rí tọbẹ̀ ẹ̀dùn wí o adé kí lórúkọ ẹ̀ ṣe ń jẹ́ ìlòbí lórí sickness yìí adéọ̀dọ̀ bàbá kan báyìí tí wọ́n bàbá yẹn wà lójú odò báyìí bàbá ńlá adébẹ̀ àtúndọ̀dọ̀ wòlíì kan báyìí àìmọye wòlíì kò wá mọ́ ká gbé travel lọ lóríṣiríṣiríṣiríṣi bá a ṣe gbé kiri lórí sickness yẹn ìgbà míì tẹ́ everybody ẹ̀yin fans ẹ̀ bá rí lórí stage tẹ́ máa sọ pé dọ̀ ipò yóò gbọ́jà ni kò gbọ́jà sickness yẹn ni o gbogbo gbàtẹ́ ẹ̀yin fans ẹ̀ tẹ́ rí lórí stage tẹ́ rò ipò dọ̀ ipò lean sickness yẹn ni o. àbí ó mu drug ni ó bí nǹkan yẹn. kò mu drug o ọmọ mi ò mu drug o àmọ́ ṣá sickness tó wà lára ẹ̀ nígbà tẹ́mi fẹ́ fọ́ kò lè gbé lọ ló ṣe pọ̀. wàláì fún láì mo tún fi ọlọ́run ṣẹlẹ̀ kankan ní o tó lè mú ẹ̀kọ́ mórí kan ní èpè tí mo fẹ́ tẹ̀ síta wọlé sùn ní pé tó bá pè mí kọ́ ni mo bá bí ẹ̀ tó bá pè mí kọ́ ni mo lè tẹ̀ sí ẹ lójú tó bá pè ìfún mi kọ́ ni mo fi rò ẹ̀ fún oṣù mẹ́sàn-án tó yẹ kó yàn mí kọ́ ló mu tó fi pé bí ọdún kan àbọ̀ nígbà àyà mi ní pé tí mo fẹ́ ṣẹ̀yìn nínú ẹ̀ tó bá pè òkú ní òkú mi ló ti jáde mo fa ọ̀rọ̀ dání mo fa tọ̀run dání ni tọ́lọ́ ní kó jẹ́ ìpè táyé ló já mọ́ mi lọ́wọ́ destiny tí mo dẹ̀ dúró nítorí tiẹ̀ ni mo ṣe dé ọ̀dọ̀ bàbá yìí tó mú mi wá àti bàbá ẹ̀ tẹ̀lọ̀ finish ara yìí lọ́dọ̀ bẹ̀ẹ̀dù destiny wàláì fún mi láàyè o tún jẹ́ èèyàn nínú ayé mọ́. èpè òbí wọ́n máa ń sọ yí pé ọmọ gbọ́dọ̀ gba èpè òbí. ìwọ ti kárí gbélé yìí o wàláì fún mi láì sí àlùkùrẹ́ àná pẹ̀lú òògùn ọlọ́run sẹ́ ò tún jẹ́ èèyàn nínú ayé mọ́. gbogbo ọdún tó bá dé ni wọ́n sọ pé o ti ṣẹ̀yà tó bí ẹlẹ́wọ̀n àti olùwà wádùn rẹ̀ tó bá wádùn náà yẹ wàláì fún mi láì wà máa lé nù níbà tí wọ́n bá ń pe gbogbo ṣọ́ọ̀fù gbogbo ayé ní 1 million tí
tí bá náà máa fi 50,000 lọ ẹ̀. ìkúnlẹ̀ abiyamọ o ìkúnlẹ̀ abiyamọ o ẹ wò ó ohun ìyá Destiny lẹ́ ń gbọ́ yẹn o tó ń ṣe èpè fún ọmọdé yìí wípé àfi tí ò bá mu ọyàn mi àfi tí kò bá ṣe pé mo gbé e sínú lóṣù mẹ́sàn-án irú àwọn èpè báyìí kò yẹ kí abiyamọ pàápàá jùlọ ìyá tó máa fi ìkanra àbí ìtara kó máa ṣe irú èpè báyìí fún ọmọ o ẹ wò ó ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ̀yin náà wo fídíò yìí lọ síwájú má wàá gbàgbé láti bá mi tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí o. wàláì fún láì mo tún fi Ọlọ́run ṣẹlẹ̀ kankan ní o tó lè mú ẹ̀kọ́ mórí kọ́ ní èpè tí mo fẹ́ dé ìgbà wọlé sùn ní pé tó bá pè mí kọ́ ni mo bá dé tó bá pè mí kọ́ ni mo dẹ̀ gẹ̀ẹ́sì ẹ lójú tó bá pè mí kọ́ ni mo fi rẹ̀ fóṣù mẹ́sàn-án tó yẹ pé yàn mí kọ́ ló mú tó fi pé bí ọdún kan àbọ̀ nígbà yà ni èpè tí mo fẹ́ ṣẹ̀yìn ìrìn wọn tó bá pè òkú ní òkú mi ló ti jáde mo fa ọ̀hún dání mo fa tọ̀hún dání ni tọ́lọ́ ní kó jẹ́ ìpè táyé ló já mọ́ mi lọ́wọ́ Destiny tí mo dẹ̀ dúró nítorí tiẹ̀ ni mo ṣe dé ọ̀dọ̀ bàbá yìí tó mú mi wá àti bàbá ẹ̀ tẹ̀lọ̀ finish ara yìí lọ́dọ̀ bẹ̀ẹ̀kú Destiny wàláì tí wọ́n bí láàyè òtún jẹ́ èèyàn nínú ayé mọ́. èpè òbí wọ́n máa ń sọ yí pé ọmọ gbọ́dọ̀ gba èpè òbí. ìwọ́n ti kárí pẹ̀lẹ́ yìí o wàláì tí wọ́n bí láì sí àlùkùrẹ́ àná pẹ̀lú òògùn Ọlọ́run sẹ́ òtún jẹ́ èèyàn nínú ayé mọ́. gbogbo ibi tó bá dé ni wọ́n sọ pé o ti ṣẹ̀yà tó bí ẹ lọ́mọ àti gbọ́dọ̀ wádùn rẹ̀ tó bá wádùn náà jẹ wàláì tí wọ́n bí láì wà máa lé ní òní bá tí wọ́n bá ń pe gbogbo ṣó fún gbogbo ayé ní 1 million tí bá ti bá náà máa fi 50,000 rẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ àṣọ yìí pèlè kọ́ ni mo ti pé wọ́n jí ọmọ bí àpòyọ ọmọ ìyá lé mi ni mo tọ́ àbọ̀mọ̀ ìyàwó mi ni mo tọ́ bẹ́ẹ̀ ni mo rí fún ẹ òun rówó náà ló fi ń sẹ́ẹ̀dì 3 million ló fi ń sẹ́ẹ̀dì 300,000 síyàwó ẹ̀ nígbà bẹ́ẹ̀ náà fi ń ṣe orí burúkú mi ò fi rẹ́ni bá sọ̀rọ̀ nígbà tó o bá rí owó náà tí ò sí kankan fún ẹ mọ́ wà wá mọ̀ ìkó ti ṣèyàtọ̀ bẹ́ẹ̀ tẹ́tẹ́ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ lọ́dẹ̀ àwọn aláwo ẹ o tẹ́tẹ́ bẹ́ẹ̀ ti pé àwọn olóògùn ẹ kò ní ìyá iṣẹ́ ìpè fún ẹ àti tí ẹ bá mú mi lókun àti tí ẹ bá gba tẹ́gùn lókun nítorí tí ẹ òun rí ẹ̀mí tí ò yẹ kí n rí nítorí tí ẹ wọ́n tó lọ rà fún mi àbílẹ̀ ló gbà fún mi àbúrò kan ló tẹ oṣù pé jẹ́ kí n wòṣù kí n fún yàrá ní 50,000 tán bí mi ṣe mi jẹ ni ìwọ wo ni ìwọ ọmọ òṣì ìwọ ọmọ tí wọn gbọ́dọ̀ máa ti bẹ lọ́wọ́ ọmọ ìwọ ọmọ tó fẹ́ gbé kàrí ẹ̀ kò dá ní àgbà láti bàjẹ́ ó ṣe ń gbá orí mọ́lẹ̀ gbogbo ẹ̀ wà lórí fóònù mi tó bá ṣe mi sẹ́ẹ̀tì tó bá ṣe yẹ kó ṣe mi sẹ́ẹ̀tì lọ máa bọ́ ọ̀tẹ̀ fún ọ̀nà yìí máa bá tiẹ̀ jẹ́ nígbà tó pé mi jẹ́ náà ni mo bá tiẹ̀ jẹ́ èmi náà ni mo bí èmi náà ni mo fi ní ìṣẹ́ tán bó ṣe máa láre kó tó jẹ́ èèyàn náà ayé kó tó jẹ́ èèyàn tẹ́lẹ̀ ni tó jẹ́ èèyàn lórí burúkú ẹ̀ kọ́lé láti bí ọdún mẹ́wàá ni òrí bọ́ tán èmi àtẹ́lẹ̀ ti jọ kẹsẹ̀ bọ̀ ó dẹ̀ mọ̀ mí ó mọ̀ mí ó jẹ́ fi ní ṣeré ni ṣẹ́wọ́ èyí tó tún wà lẹ́ẹ̀dẹ́ náà kò tún ní kò ní rọ́mọ ọwọ́ ẹ̀tọ́ níbẹ̀ ìwọ́n fẹ́ pọ̀ máa láre kú ni. irú èpè burúkú wo lélẹ̀ kí ni ọmọ Yorùbá lè ṣe ẹ̀yin òbí ṣe rí báyìí wọ́n ní wípé àṣegbé kò sí láyé àṣepamọ́ ló wà ta ló mọ̀ wípé irú ọjọ́ òní máa wáyé ta ló mọ̀ wípé èpè tí ìyá yìí ṣẹ́ fún ọmọ ẹ̀ ẹ̀yin abiyamọ tá a bá ti fi ẹnu wa súre fún ọmọ ẹ má jẹ́ ká máa ṣépè fún torí ẹnìkan torí ọ̀la ni àti wípé ṣẹ́yìn mọ eléyìí òkè tó ń kọjá lọ tó ń ṣe àmì sí ìyá yẹn lè ṣépè fún ọmọ yẹn látọ̀fitara kó má ní intention bóyá Destiny ó àbánọ́nù ìyá ẹ̀ bóyá kò tọ́jú ẹ̀ àbí ó go against instruction ìyá ẹ̀ torí ó dárúkọ pé ìwọ àti bàbá ẹ̀ nǹkan bẹ́ẹ̀ tẹ́ ló ń ṣe ṣé ẹni báyìí nísìnyí ìyá náà nísìnyí á máa sunkún á ní ọmọ òun ti kú ṣé tó bá ti wá ń rí online nísìnyí ó ń trendy pé wọ́n ní wípé èpè tó ń ṣẹ́ fún Destiny boy òun ló pa ọmọ òun àwọn òbí kan wà wọ́n ti fi èpè ṣe wọ́n ẹni smọ́ọ̀sì olórí burúkú ọmọ òfò ayé ẹ má bàjẹ́ ni tí ayé ẹ bá má bàjẹ́ tán ẹ má máa sunkún òfò kiri ẹ má sunkún ìyà kiri kí ló wà bẹ́ẹ̀ kí ló wà bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣàdúrà fọmọ ẹyẹ máa ṣépè fọmọ ẹ̀yin náà wò nísìn àwọn ayé wọn gún jáde ni tó o bá ti kú oríṣiríṣi báyìí ló wọn máa surface online àti nǹkan tó pè ní nǹkan àṣírí tó ṣe pamọ́ òun ni ayé máa gbé sí gbangba tó máa ṣíwò wẹ tó máa ṣí díẹ̀ sí gbangba èyí lè wò sí èpè kàǹkà èpè kàbìtì èpè pọ́npọ́n ta ló kúkú mọ̀ sí bóyá èpè náà ló pa torí àgbàsọ́mọ yẹn ti bá Wizkid kan ní báyìí kò gbérí mọ́ ogún òun fọ́ọ̀mù mọ́ bó ṣe ráìsì yẹn báyìí tó ṣáìn òun lọ́wọ́ wáá ọ̀tán ọjà ló ń gbé kiri kó má fa nǹkan mo nígbàgbọ́ pé lè máa kọ yín lọ gbẹ̀yìn ìyá ilé pè ẹni small ti èpè ẹni small ti èpè bẹ́ẹ̀ náà ni sórí kan tí mo ṣí ẹgbẹ́ yẹn náà tí ìyá yẹn fi èpè bá gbogbo ayé ọmọ ẹ̀ jẹ́ tí èyí tó ya olè èyí tó jẹ́ amúrabà dín amúrabà èyí tó ń gbá bọ́ọ̀lù tó ṣe pé fún pé ó máa lọ gbá bọ́ọ̀lù látàárọ̀ ó máa dé lálẹ́ ẹsẹ̀ yẹn máa kán dànù ni kò pẹ́ nígbà tí ògo ọmọ yẹn tó yẹ kó máa fọhùn ni ọmọ yẹn lọ ṣubú tí ẹsẹ̀ yẹn kán wọ́n lè gé ẹsẹ̀ yẹn dànù wọ́n gé dànù ọmọ kan tó yẹ kó máa ń gbàwẹ̀ tó máa ń gbàdúrà láàrin wọn
òun nìkan ló ṣoríire tó lọ sí US ọmọ yẹn dẹ̀ gbàgbé ẹ̀ kò dẹ̀ rántí ìyá ẹ̀ ó dẹ̀ sọ pé òun ní rántí ìyá òun pẹ̀lú báwọn èèyàn ṣe dá sí mo ẹ ṣe sórí yẹn táwọn èèyàn bẹ̀ ìyá ẹ̀ wà ní abẹ́ bíríìjì ìjọra tó ń ta obì tó bá yẹ pé èpè ló mọ̀ ń ṣe fún ọmọ ẹ̀ máa ṣẹlẹ̀ wá jèrè tó bá yẹ pé àdúrà náà ló ń ṣe fún ọmọ ẹ̀ máa ṣẹlẹ̀ wá jèrè ẹ̀yin òbí náà kẹ̀ tó bá yẹ bá ti nífẹ̀ẹ́ nù báyìí tó bá kẹ́ bá bèrè lọ́wọ́ ẹ̀ tó bá ń ṣe fún yín tó bá ṣe fún yín mọ́ èpè lẹ́tí máa ránṣẹ́ sí kò sí wàhálà náà ṣe bí wọ́n ló fọ òbú ẹbí tó bá lè fi ẹnu ẹran lọ sí sàárè ìwọ náà ni èrè náà ló ń jẹ ó dàbọ̀. ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ ikú Destiny Boy kí ló fà á kí ló pa ọmọdé yìí gangan àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n súnmọ́ àwọn àgbààgbà tí wọ́n mọ ibi tọ́mọdé yìí rì sí gbogbo rẹ̀ pátápátá ni wọ́n ti ṣàlàyé nínú fídíò yìí o ẹ wò ó kó má jẹ́ pé ẹnu tèmi lẹ ti gbọ́ ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ wò ó ẹ má gbàgbé láti bá mi náà tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe fún wa ẹ ní fi gbọ́ ọmọ sí o. ṣé ẹ rí ikú Destiny yìí mo fi gbogbo ẹnu sọ ọwọ́ ẹ̀yin babaláwo ló ti wá ẹni tó bá sọ pé kò ń ṣe bẹ́ẹ̀ kó jáde kí n gbé àwọn proof kọ jáde nígbà tó ẹ̀ṣẹ̀ lọ ṣẹfá nígbà tó ṣẹfá yẹn tẹ́ bá ṣẹfá fún yóò sọ pé kéèyàn lówó ṣe bẹ́ẹ̀ kọ́ nífà kí ló dé tẹ́ tún gbé oṣó gbóná fáwọn ọmọ yẹn ẹ ní sóríire eléyìí post babaláwo rẹ̀ ní last 2 months nígbà tó ẹ̀ṣẹ̀ gbé iṣẹ́ kan fún iṣẹ́ tó lóyìn ní òrùbó chipó bóyá ló lo oṣù mẹ́ta tó kù wọ́n lè kẹ́kẹ́ wọn sábàbí torí pé kò ṣe gbogbo ọmọdé tó bá kú lèèyàn gbọ́dọ̀ kàánú ṣé ẹ rí ikú Destiny bó ṣe wà yìí ó sáré ju kádà lọ ni o lẹ́nu lẹ́yìn tẹ́ gbé ìyàwó sojú ìyàwó kan àmọ́ ìgbéyàwó kan lẹ́yìn ṣe ògùn owó ni o ẹ̀mí rẹ̀ ní takáìtì o mi ò wá advice yín o mi ò ní ó má lọ ṣe tó o bá ti kú tán ìyàwó rẹ̀ àwa máa fẹ́ orí ẹ̀ burú oṣù ọgbọ́n tẹ gbé lọ́mọ yìí lórí ló tọ́jú orí rẹ̀ lọ kéèyàn ọ̀pọ̀ iná rẹ̀ lọ́ ń gbọ́gùn tẹ́ lọ́ ń wo oṣù gbóná tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ń bẹ lábẹ́ oṣù tẹ́ ẹ ṣe Destiny Boy ti kú kó wá mẹ́mìí tèmi kó fi rọ́pò ẹ̀ àbí ikú tó kú yẹn bí ìyàwó ẹ̀ bí n bá mọ ìyàwó ẹ̀ lọ́la tó fẹ́ fẹ́ mi bí a máa sọ pé nítorí mo mọ̀ bí mi ò ní fẹ́ ìyàwó ẹ̀ ẹ jẹ́ kó rí àwọn ọkùnrin máa pé àti gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣòro ògùn ẹ jẹ́ kó rí máa pé wàá wà nù kòtò nǹkan tó kú lé lórí wọn á lè tún máa dó ìyàwó ẹlẹgbẹ́ rẹ̀ nítorí ẹ̀rẹ̀ ni o ọmọ rẹ̀ gùn ní padà rántí ẹ mọ́ orí yín ti dàrú ṣògùn owó ó ti kú sí ó ti kú dànù sí ó ti kú tiẹ̀ tí bá tiẹ̀ lọ ìyá rẹ̀ náà dẹ̀ lajúlẹ̀ ó rí àwọn ìrìn àjò tó rí òun náà dẹ̀ lè fún ìjà mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ kí ló fa sábàbí ikú Destiny mo ṣe program lórí bọ̀bọ̀ yìí ní last year nígbà tí mo rí eré tí bọ̀bọ̀ yìí ń sá ọlọ́run ti ṣàánú ẹ̀ ọlọ́run bú ẹ̀ láṣìírí o ti lówó ti ní mọ́tò ayé ẹ̀ nítumọ̀ àmọ́ mo rí àwọn traces kọ̀ọ̀kan nínú ìrìnàjò ẹ̀ mo rẹ̀ jáde mo ṣe program lórí ọ̀rọ̀ náà ṣé ẹ rí ikú Destiny bó ṣe wà yìí ó sáré ju kádà lọ ni o ẹ mọ̀ ẹgbẹ́ ní adẹ́sìn ká ní òkè ń jáde kí n sọ̀rọ̀ tí n bá rí àrídájú rẹ̀ Destiny bẹ́ẹ̀ wò yìí mo ti mọ̀ ọ́n sìn ayé ò ti sọ pé àwọn fẹ́ mọ̀ torí pé ó kéré kan báwọn èèyàn tó bá ń tẹ̀lé mi látàyè kónkóló wà lè jí nígbà táwọn yẹn jáde tó ń kọ fújì òun náà jáde gbáyé tó ń kọ fújì kó tó ké fújì tiẹ̀ bọ́nú ibọ̀ nígbà tó yá àwọn àti Ṣáńkó Rashidi the same time gbogbo wọn jọ jáde ṣé wàá rọmọ yìí Ọlọ́run bless ẹ̀ gan-an àmọ́ kéèyàn má ní ìtẹ́lọ́rùn lórí ohun tọ́lọ́run bá ṣe fún ni àdánwò ni o bàbá ńlá àdánwò ni àbí ká sọ wípé àbí ìyá rẹ̀ dákẹ́lẹ̀ lórí tó fi gbérú ọmọ báyìí tó fi gbèsè ẹ má gbàgbé o lẹ́nu gbàgbà January àìmọye olórin onítìátà ló ti kú o ẹ lè rí mi kí n sọ̀rọ̀ ilé lórí o àmọ́ nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí láàárọ̀ lọ́sàn-án yìí tó ń dùn mí gan mo ṣe tan bóun mi sìn ni mo rí i pé Destiny o ti pààyàn alcohol ọmọdún mélòó ni mo wá lè kẹ́kẹ́ wọn sábàbí torí pé kò ṣe gbogbo ọmọdé tó bá kú lèèyàn gbọ́dọ̀ kàánú àfọwọ́fà ti pa ẹlòmíì àìnítẹ̀lọ́rùn pa ẹlòmíì Destiny yìí àfọwọ́fà ni o torí pé táyé ti mọ ẹni tó bá lọ fẹ́ ṣoògùn òkìkí o ti ní òkìkí níwọ̀nba o ti ní owó níwọ̀nba wà á rí àwọn èjì ẹ táyé wọn ò dá tó ẹ wà á rí àwọn tó ti jù ẹ lọ́tọ́ ti bírù ẹ lọ́mọ táyé wọn ò dá tó ẹ mọ́tò tọmọ yìí máa ń gùn wọ́n dẹ̀ 150 million ọmọ 22 years iṣẹ́ wo ló ṣe débẹ̀ kò ṣe ògbè lọ tó bá kú lábẹ́ pt náà gbogbo ọkọ lábẹ́ pàrọ̀ IPC rest in peace kọ́ tó fún ààrẹ ti rest in peace àwọn ìṣẹ̀dá tó lò fún tó fi lówó yẹn wọ́n lọ ṣiṣẹ́ fún wọn ni o ìyá aládìjọ́ ló lò fún ẹ ó lọ ṣiṣẹ́ padà fálùjọ́ ó bá dẹ̀ jẹ́ pé èèyàn lọ lò fún ẹ tó fi ń gbé owó wá ó fẹ́ lọ ṣiṣẹ́ fún wọn lẹ́yìn tó bá tán ìlú wo ló fẹ́ dé láyé
ó ti lọ China ó ti lọ abroad ó ti lọ Cairo ó ti lọ ṣáṣá nílùú tí Destiny Boy ti dé ní ìlú 22 years. ẹjọ́ nítorí Ọlọ́run ṣẹ́rí kò Destiny yìí mo fi gbogbo ẹnu sọ ọwọ́ ẹ̀yin babaláwo ló ti wá. ẹ tó bá sọ gbogbo òṣèbẹ̀ kó jáde kí n gbé àwọn proof kọ jáde nígbà tó ẹ̀ṣẹ̀ lọ ṣẹ́fà nígbà tó ṣẹ́fà yẹn tẹ́ ẹ bá ṣẹ́fà fún yóò sọ pé kéèyàn lówó ṣe bẹ́ẹ̀ kọ́ nífà kí ló dé tẹ́ tún gbé oṣó gbóná fáwọn ọmọ yẹn ẹ ní sóríire oṣó gbóná kí ló dé tẹ́ ń gbé fún àwọn ọmọ kéékèèké lẹ́yìn náà dẹ̀ lè ṣe oṣó yẹn fúnra yín ẹ ti mọ̀ pé táwọn bá ti ní tó bá jẹ́ pé 10 million lẹ́gbàá lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tó wó ti dé kò kàn yín mọ́ kò wá òkè ẹ ṣe rántí àtúbọ̀tán ní gbogbo ẹ̀yin dẹ̀ ń ṣe orí burúkú yìí ẹlòmí jogún àkáǹtì bàbá rẹ̀ ni inú gúrúùpù kan ẹlòmí join tó ti rí àkáǹtì tó wá rógun owó kan bẹ̀ tó ṣe fọmọ ọlọ́mọ àwọn sàrà tó yẹ kó máa fi báàgì ẹ̀ ò mọ́ ó lè lọ ṣe oṣó gbóná fọmọ ọlọ́mọ nítorí bó bá lè sọ pé wọn náà lóògùn mo mọ̀ sọ o ṣe rí nǹkan tó ṣe tó pọ̀ wọ̀nyí ọwọ́ ẹ̀yin babaláwo ló ti wáyé gbogbo ẹni mo fi sọ wáyé tẹ ṣe ifá fọmọ yẹn tán tẹ wá gbé oṣó gbóná tẹ̀lé ọmọ ọdún mélòó ni ẹ ṣe bí first morning náà ó wá lè ti bí mi ò kọjá àwọn bébí màmá táwọn o ọmọ Destiny ò tí ì wọ wáyé èwo lórí burúkú kan ẹ já sọ reality ẹ bá mi ṣe program yìí o ẹ dẹ̀ wá torí pé ẹ fẹ́ promote ṣẹ̀ṣe ẹ dẹ̀ ń pa gbogbo àwọn youth ẹ wo bọ́rọ̀ ìṣe kámi lára mo ṣe jáde wá sọ yìí ó fẹ́ torí kó fẹ́ promote ṣẹ̀ṣe ó dẹ̀ gbé oṣù gbóná láwọn ọlọ́mọ lọ́wọ́ Ọlọ́run àbí ẹlẹ́rìí pẹ̀lú ògbó lọ bọ́ọ̀ náà bá bí gba ọmọ kúkúrú ni ikú àìtọ́jọ́ lọ́ máa kú wáyé tí wọ́n máa bá iṣẹ́ wá sọ́dọ̀ ẹ̀ tó wá jẹ́ pé iṣẹ́ gbóná ló kù tẹ́ gbélé wọn lọ́wọ́ ó ti pọ̀ jù náà kí ló dé mọ́tò tọmọ ìgàn gùn tó ń gùn tí ìtì Pasuma bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni ìtòṣùpá bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni àbí kí tọmọ yìí tún ju tẹ́ni yẹn lọ kó ju tiwọn lọ ta ló mọ Destiny nínú ayé tó fi gun mọ́tò 50 million jù bẹ́ẹ̀ lọ ta ni o ti mọ̀ ìgbógun owó ni ẹ wá ṣe oògùn owó yẹn fún wọn tán olórí burúkú wọn tó fẹ́ ṣe oògùn owó fún wọn ṣé ìwọ mọ̀ wípé ó yẹ kó mọ̀ wípé ọmọ yìí kéré èyí tí ò ní ju ọjọ́ orí rẹ̀ lọ ló yẹ kẹ́ ṣe èyí tí ò ní nípa lára fún ló yẹ kẹ́ ṣe ẹ ti pa nígbà tó ti kún sìn ṣèbí ìṣẹ̀ṣe lòun náà promote ẹ má dàbí mo sọ last month mo ní mo pe Portable mo pè sákèésì ìyá rẹ̀ ló ń jẹ lọ́wọ́ yìí o báwọn ẹni tó bá tẹ̀lé mi o ìyá Portable ló ń jẹ lọ́wọ́ yìí èmi ò ní ìdí sọ pé mo ò ríran sí yàn tí bá ti jáde tí mo fún ẹ ní kìlọ̀ mo fún ẹ ní tọ́lọ́ bá ní kó go viral ó rí bó dẹ̀ rí ó di tiẹ̀ mi ò jẹ́nu ọlá rẹ̀ bó bá kú òkú fáyé ṣé wàá kún sí ayé ò máa jáde.